pé ó sí nǹkan o. Mo léyìí wálẹ̀ pé ó sí nǹkan o. Mo rí mú ẹ ètè sọnù. Mo rí mú ẹ ètè sọnù. Kò mọ̀ sóhun tójú òní rí tán. Wetin Musa no go see for gate. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Kókó jábélé o. Olúkúlùkù ń ṣe tirẹ̀. Mo ní kókó jábélé o. Owó olúkúlùkù ń ṣe tirẹ̀. Èyí wà lẹ́pẹ́ ò sí nǹkan. Kò léyìí wà lẹ́pẹ́ ò sí nǹkan. Mo rí mú ẹ ètè sọnù. Mo rí mú ẹ kò mọ̀ sóhun tójú òní rí tán. Iye pálapàla ìlú àpàlà o. Pálapàla pálapàla o. Pálapàla o. Ìlú àpàlà o. Pálapàla ìlú àpàlà o. Ẹ kú òṣì, ẹ kú ìyà, ẹ kú òṣì ara ta mára yọ. Mo lẹ kú òṣì, ẹ mọ̀ kú ìyà, ẹ kú òṣì ara ta mára yọ. Nílùú tó lọ́ba. Ọ̀gá, ṣé àgbàgbé chief tẹ́lẹ̀ fẹ́ pè? Àgbẹ̀wò lọ́kọ̀ mi bí n ṣe ṣe ilé ayé mi. Ó fi máa dúpẹ́ tí ń gbàgbé sífù tí mo fẹ́ pè. Ẹ̀yin náà lọ ní ọmọ yín létí tá a bá ti jáde. Ọ̀rọ̀ mi létí mo kàn sọ létí. Bọ̀lìrè dòdòdòdòdò bọ̀lìrè o. Rìfásì níjẹ́ mo ti rí bọ́ọ̀lì kan yìí. Ọ̀gá ojú títì la wà. Rìfásì yájọ́ ni sọ́ọ̀fẹ́ kọ́ mo rò pé ọ̀fẹ́ jẹun tó wù ọ́. Ẹ má dùn sọ. Bọ́ọ̀lì. Orí ọ̀gẹ̀dẹ̀ alágbàgbà. Ọ̀gá, ẹ bó wá kí wá lọ́ba yín rà wá. Sọ wọ wèrè ṣé mo rán ní ìjẹ lánàá owó wa. Àbọ̀ rò pé mi wà ní olówó tẹ́lẹ̀ fọ́ ìsìn ni rò pọ̀ ya o ṣé bọ̀lì gidi bọ̀lì ẹ. Bẹ́ẹ̀ ni sà. Mẹ́rin ló ní òrówó ṣòwò ni. Rárá sà, ó ti tán ni sà. Èlé ló dà wọlé. Eléyìí 250 ni sà. Kí ni? Ìyá ń bọ̀lì, ẹ má gba ọ̀gá mi o. Ọjà mo ti gbọ́. Lókè lọ́kàn ná. Kí ni nǹkan tó kàn ẹ́? Ẹ má dá lóhùn. Torí mi mọ́ tó kàn ọ́. Dẹ́bà mi lásán ni o. Kẹ́kẹ́ gbogbo ní bá fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́gbọ́dọ̀ gbẹ́nu sí. Mo ti máa tó ń ṣe ẹ̀ ó rò pé o smart lójú ara ẹnu. Èmi mọ ọmọ ọgbọ́n tọ́lọ̀ ń lò fún mi ní mi kówó mi jọ. Ọ̀sẹ́jú sí látọ̀ kan ó jẹ bàràndà lórí bọ́ọ̀lì tí mo fẹ́ rà bọ́ọ̀lì ẹyọ kan. Tí náà mo ń ṣe sa ọ̀gá. Tèmi ló ń ṣe lórí pé wọ́n ń gbọ́ ga mi o. Ọwọ́ à ń sọ báyìí ẹ má gbọ́ ga mi o. Kọmíṣàn tèmi ló ń sọ báyìí sọ́mọ túmọ̀ rẹ̀ 200 naira ń tiẹ̀ lórí ẹ̀ ló ń wá tà ló ń jẹ ẹ̀yà. Kò sí bẹ́ẹ̀ ṣe lè dolówó ń bọ̀ yẹ pé gbogbo ẹni tó lọ́n bá ti gbé kọ́ọ̀lù ẹ̀ ní tó jẹ lówó ẹ̀yìn náà dẹ́ pé tí ní fóònù débi kọ́ lọ́n gbé kọ́ọ̀lù yín ẹ̀yin náà fẹ́ jẹ. Ṣégi yọ̀bọ̀ gí kwẹ́kwẹ́kwẹ́kwẹ́. Àríwé zẹ́n twing. Ẹ gbà mí, wèrè kọ́ yìí. Kí ni wèrè ń ṣe láàrin? Káàtì ẹ̀ wá sọ wípé ó ti ya wèrè, wọ́n fi kàn ọ́. Ṣé ìpele olówó lélẹ́yìn ni? Ẹni tó kọ́lé iṣẹ́ kó tó olówó kọ́lé ni. Wèrè wá mú ọ dáàrin, ọ wá jókòó, ó tún wá jókòó sórí ẹrù. Ẹ gba lóògùn wèrè. Ibi tó ti ń ya wèrè rẹ̀ bọ̀, ọ padà bẹ́ẹ̀ báyìí ni o. Ibẹ̀ lọ padà sí báyìí. Ìdúngbà ìyá gidi bá jẹ soso kó rẹ̀ ti dàrú. Ìwọ wèrè tó ń búlẹ̀búlẹ̀bú. Ẹ̀bùn wèrè lẹ́yìn náà lọ. Ṣé orí yín ò burú ọ̀hún? Mo jókòó síbi ẹ̀dẹ̀ ń pè mí wèrè, ṣé ẹ̀ máa ya wèrè? Ṣé orí yín ò dàrú? Àwọn ọ̀ràn dìran yín ti máa ń ya wèrè tó jẹ́ pé bíbá náà fi máa ń ṣe bus stop. Wọ́n máa ti lọ wá lọ ẹ̀yìn, lọ Sókótó lọ Kàfàǹṣà, wọ́n wá darí ilé síbí. Torí wèrè gan ló máa ń mọ wèrè. Báwo lẹ́yìn ṣe mọ̀ pé wèrè ni mí tẹ́yìn gan bá ń ṣe wèrè? Mo fẹ́ kọ́ ọ sọ̀rọ̀ tó wọ́ sórí làpòròpòrò. Èmi ti mọ̀ pé wọ́n ti tọ́ ọ̀nù ọpọlọ rẹ sẹ́yìn. Sórí àìsàn tí sì ń sí ọ yìí tó bá ti gbá ẹfẹ́ lórí rẹ máa ń pé nígbà tọwọ́ ìyà gidi bá sì bọ̀ sórí wèrè sí bẹ́ẹ̀ ààrẹ yóò mọ gbọ̀ndálẹ̀ ní wẹ̀rẹ̀wẹ̀ tí o ti gbọ́. Ṣé tó bá jẹ́ pé gbogbo àwọn àjẹ́ ìwò wọn ọmọdún kan mọ ìyá àwọn ọmọ òwò wèrè lọ ṣé wọ́n sọ wípé àjẹ́ olúpọ̀nà ń yá àwọn olúpọ̀nà wèrè. Ṣé kí ló mú tẹ́fí sẹ́lẹ̀ olúpọ̀nà ṣe pé wèrè ara yín ti gbé nǹkan? kí ló pé ìfẹ́ wọlé tẹ mọ́ sánlé àwọn ìwé ìsánlé olúpọ̀nà létí mọ́ sánlé. àwa máa ń sá lólúpọ̀nà torí pé àwa ò fẹ́ kú ni kì í ṣe pé ẹ̀fẹ́ ya wèrè ṣùgbọ́n ẹ̀fẹ́ ya wèrè pípa náà ti ń pa nílùú yìí sórí níta àwa ìwúlẹ̀ ìpààyàn bá tèèyàn jẹ́ sórí nígbà tí ọwọ́ ìyà bá tẹ̀ ọ́ àti wájú àtẹ̀yìn sọ pé bó o ṣe ń wo bẹ̀ẹ̀ níjọ́ lé yàyà máa jẹ́ lọ yídì ni.
má bọ̀. tẹ́ bá ní tẹ́yìn bá lẹ̀ sí èrè èmi gan ẹ mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ báyìí kó tó kówó jọ kó tó kọ́lọ́run á tọ́ fún àbáyíká sí kéèyàn tó fi kọ́ ilé èèyàn mọ̀ pé kò rọrùn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. àmì ẹgbà mi o àbí làmọ̀ràn bí ní Ọ̀yọ́ orí kote lórí èèyàn ó tún béèrè pé sóò rodò jẹ́ ẹ̀ rodò ní abẹ́ rodò tó bá ti rí ládà tó rẹni tó mú pláyà lọ́wọ́ ó ti mọ̀ pé nẹ́pà nu sọ ti mọ̀ pé àwọn jẹ́ lẹ́nu. ẹ̀wọ̀ ẹ má jáná mi ò tó ìmọ̀ jẹ yín lówó. ẹ tó bá jẹ mí lówó sọ ọmọ tó jẹ mí tó bá jẹ mí lówó ọmọ tó jẹ mí. kí ni mo jẹ yín. ọlá àwọn òsì òpó ìwọ máa lọ sí ta wíńdò kẹta ni yàrá ibẹ̀ má jẹ́ kí iná kankan wọ̀ bẹ̀ nẹ́gẹ́tìfù lásán má jẹ́ orí. babaláwo ẹ má jáná mi o. àti pọ́sítìfù àti nẹ́gẹ́tìfù yọ gbogbo ẹ̀. kí ni gbogbo eléyìí torí Ọlọ́run ṣé dọ́là lẹ fi ń ra bọ̀ọ̀lì ni èló ń pàdé ọ̀gẹ̀dẹ̀ wàhálà nílé ayé yìí o ẹ máa ti rẹ́yìn tẹ́ ń ta àwọn local food báyìí tẹ́ bá ti ń lo wíìgì tẹ́ ń wọṣọ tó ní stone ara àwa náà lẹ́yìn máa fi gbá. ẹ má bínú. tí mo ní mo bínú ni mo ṣàlàyé ọ̀rọ̀ ni àbí nígbà bá ra ọ̀gẹ̀dẹ̀ tẹ́ wá sí fẹ́ǹsì. àbẹ́mi náà rẹ́yìn ọkàn ni. ọ lè bá ń sọ̀rọ̀ kí n má gbọ́ wàá mú kọ́ yọnu sálárì ẹ̀ ó sì lè rí bẹ́ẹ̀ ni gan bẹ́ẹ̀ náà ló kù lórí igbá wọn tó fi wọ́n pè 1000 ní kò pọ̀jù fún ọ ń gbọ́ pé dókítà rẹ̀kọ́mẹ́ndì bọ̀ọ̀lì fún ọ ni kí n yọnu sálárì ẹ̀ olóúnjẹ ẹ̀yà má rà bọ́ pé mo fẹ́ ra bọ̀ọ̀lì lásán wà láti dé sílé ayé ẹ tí wọn náà wàá mú kan tẹ́ẹ̀dù ọ̀nà tó rò pé ojú ó tì mí láti sọ pé Ọlọ́run sì yẹ̀yẹ́ rẹ̀ Ọlọ́run yẹ̀yẹ́ ẹ kí wọ́n lè máa rò pé ẹ pé mo láhùn pé lè ra bọ̀ọ̀lì kan fún dráìvà láti pé ògbówó oṣù ẹ. owó ní báyìí ní dájú. ọ̀dà ẹkú mẹ́ta yìí ẹkún 300. àdádì ẹ bá mi rà á ní 500 ẹ mú ní 500. 500 àpò méjì àbọ̀ bó la fẹ́ báyé já báyìí tírú ẹ̀ tí ìbá ti bọ́ lọ́n ti kẹ́ wá àti kọ́lé àti kọ́ kìnní akọ́kejì akọ́kẹta akọ́kọ̀gbé akọ́kọ̀tà bó lè yẹn ṣe kọ́lé nu ẹ bá ti ń tọ́gẹ̀dẹ̀ 500 mẹ́ta péré lórí irú eléyìí o wá ṣe àmọ̀ bújọba ọgọgẹrẹ yín èyí ṣe rọ́bà. ọ̀gẹ̀dẹ̀ gidi ni èyí tá tiẹ̀ rí àlejò kì í yí dáadáa. tí èyí ṣe pàmbúlábùlà nítorí ó ń dùn mìnìmìnì lẹ́nu mi o. ọ̀gẹ̀dẹ̀ bòdì dáadáa. ẹ wo ọlọ́run bí yín o tẹ́ ẹ bẹ́ẹ̀ ta pàmbúlábùlà fún mi lágbàgbà. ọ̀gẹ̀dẹ̀ dáadáa ni ọlọ́run má jẹ́ ìṣerú ẹ̀. náà lè ṣe lójó náà. tẹ́ ẹ ti ní ọkọ ni. ẹ gbọ́dọ̀ mọ dáná oúnjẹ fọkọ báyìí bẹ́ẹ̀ sí márèjì láàárọ̀ ẹ kú mẹ́rin rọ̀lẹ́ o ní ẹ ti nǹkan báyìí. dìde ọlọ́run jọ tó dìde tẹ́kọ̀ ò dìde ni wọ́n mọ̀ pé kúlẹ̀ rọ̀ rẹ ìwúrí náà wá gbé wèrè rẹ o wá gbẹ́rù rẹ o wá gbẹ́rù rẹ o wèrè gbẹ́rù rẹ o wèrè gbẹ́ kò ní bá iṣu ẹ fún ọ wúbi rẹ. ọkọ ẹgbọ́n ti yẹ ọkọ ẹgbọ́n ti yẹ sórí kí ló ṣẹlẹ̀. àǹtí olórí burúkú alára gbígbẹ tó lóògùn elédè lóògùn elédè rárá ewu lọ́ra ó yẹ sọ pé èrè wèrè tó ṣe lọ gbàpọ̀ láàgì sábẹ́ ìlàwọ́ mi lórí ìlú. àǹtí fúrẹ́sì mọ wèrè lẹ́nu pẹ́kọ̀ kẹ̀kẹ́ rí èyí ọmọ àlè ọmọ rẹ kìnnà tí ọ̀yọ́ ọjọ́ yìí ẹ wo nǹkan o ẹ wo ojú ní kóòkì ẹsẹ̀ ń fáńtà ẹ ń bolo wá sáàrin wèrè. ìbúra ọmọ yẹn ṣé máa bẹ sọ̀rọ̀ sí i. tí kì bá sí ẹ̀ ní àyà ní ti fi fọ́ ọ̀yà omi àyà rí ọ̀gá yín kọ́ ló. ó wà nínú kí ló wá ṣe láàrin kí ló fẹ́ wá ṣe ọmọ ìfẹ́ ni sóbi ìfẹ́ ṣiṣẹ́ yìí kòkó ní gbómi kó bẹ̀rẹ̀ tó bá sọ́sọ́ àǹtí inú èmi àti ẹ̀ àǹtí òkú méjì oṣù. ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe. orí mi yàn. báyìí wọ́n ti lọ fún wọn. báyìí wọ́n kò sí tọ́fẹ́ gbà ó lè kàtọ́ ṣe gbà. orí mi ò ayé àlè sóni lẹ. orí mi ò bọ́yọ̀ ni ṣé kò fẹ́ yín sí ọ̀rọ̀ tí wàá gbọ́. àṣẹ ìyàgbà báyìí lọ. owó nìkan
kan lè mú jẹ́. Kí ni mo fẹ́ jẹ yín? Kí ni mo fẹ́ jẹ? Ọmọ tó jẹ mí. Ọmọ tó jẹ mí. Àgbàyà rí náà ní Ọmọ tó jẹ mí. Irú yìí lẹ̀ Rubbish. Nonsense. Rubbish. Ẹ máa jábọ̀ mi. Ẹ má wọrí. Ṣé mi wà nù àwọn láńdọ̀dù tí ọ̀dẹ̀ ẹnu sí oníranù òsì nọ́mbà wo lẹ́yìn lọ́n ti. Ta ló bá yín sọ̀rọ̀ lọ́ba ẹ̀ ká wá wá lélẹ̀ àti kí ló ṣẹlẹ̀. Wọ́n ṣe jàre ṣé ní baba landlord mi lélẹ̀. Mi ò jẹ́ lọ́wọ́ ni ó jẹ́ fẹ́ jábọ̀ mi. Àbáyẹ lélẹ̀. Bẹ́ẹ̀ ni òun ni. Ẹni sùn. Ayé gbà farabalẹ̀ kan ọmọ ìyá ẹ̀ ló ń bá ẹ̀ ta kí ló ṣẹlẹ̀ gangan wọn ló fẹ́ jánu àǹtí mi kí ló dé. Lọ́mọ ìyá mi nìkan ni ìyá mi bí. Ẹ dákun kí ní kan ló fẹ́ dàrú tí mo fẹ́ clear àǹtí yìí. Mo fẹ́ clear rẹ̀ dáadáa ni o. Ẹ dákun pẹ̀lú bí ẹ̀yin ṣe dàgbà tó yìí tẹ́ ẹ ní irùngbọ̀n ẹ bẹ́ẹ̀ ní ju irùngbọ̀n tí máa ń ṣe DOP ẹ ní irùngbọ̀n jùlọ. Àfi ọjọ́ orí yín yóò tó bẹ́ẹ̀ dàgbà ẹ kàn fi irùngbọ̀n jọ Osama bin Laden lásán ni. wá kí ló sì yẹ ṣé tí mo bá ẹ sọ nìyẹn o sọ dáadáa. Ṣé eléyìí ẹ kọjá àǹtí ti yẹ ó yẹ kọjá àǹtí yìí. ẹ máa ra ẹ̀kọ́ àṣejẹ wá kí ló sì yẹ ìwọ ní gbèrè àwọn bá ẹ̀ta ọ̀sẹ̀ mọ́lá ìbùkún ọ̀fẹ́ kí wọ́n máa yẹ ni. wá ẹlẹ́lẹ́ni mi ò mọ́kọ́ jẹ́ ní fi o má jẹ́ kí yẹ́ ọ̀tún náà o tí bá bí mi máa gàtọ̀ ni o ibi tí bí mi o mo ní ẹ̀ta ayé bẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n tó ayé wá kí ló sì yà. ọjọ́ ẹni wàhálà ẹ máa ní wàhálà abilé nìṣẹ́ ọlọ́ níbi ẹni tún díẹ̀. Kí ló dé láì ṣe káńsà? Ẹ lè wọ́n mi ní. Ẹ lè wọ́n mi ọ̀rọ̀ náà. wàhálà ka ṣẹlẹ̀ bí ó dàbí ọlọ́wọ́ ẹni máa wà àti yóò ẹ̀rọ tó ṣẹlẹ̀ ìfẹ́ nígbà yìí. Mo ní kókó jábẹ́rẹ́ òwò lúkúlùkù ṣe tirẹ̀. Àṣàbí. Sir. Kí ni account number ẹ? 011 25 011 00. Okay. GTB. GTB. Yeah. Mo ti ṣe owó yẹn síbẹ̀. Ajá balẹ̀ ló fi ṣe ó ti wọlé. Wàá gbọ́ òjò. Yes sir. Wọ́n lé ogun àwítẹ́lẹ̀ kí n parọ́. Bẹ́ẹ̀ ni sir. Ìyẹn arọ tó bá gbọ́n. Àṣàbí o. Sir. Ọmọ ọ̀dọ́ tó mú wá mo láìkí ẹ gan. Mo nífẹ̀ẹ́ dáadáa. Ṣùgbọ́n èyí tó sì kù kò tí ì bá wa gbé pẹ́. Òun ni ọ̀rọ̀ performance. Tí kò bá perform towards expectation tiwa wàá rí fásitì owó tí mo fún ẹ yìí o. Èmi yá wèrè when it comes to ọ̀rọ̀ olówó dé o. Mo yá bá pánákí o. Chief, mo fi ń dá yín lójú pé ó máa perform dáadáa torí ọmọ tó dáa ni. Ẹ jẹ́ lè regret pé ó ṣe bá yín ṣiṣẹ́ sá. Because kò ní ìrìn kí n judge book by the cover. Irú àrùn wo ló ń ṣe nǹkan tó mú wá bí njó tí ẹ yẹ̀ wò káwọ́ irú àrùn tó ń ṣe. Kò sí nǹkan tó ṣe o, wàláì kò sí nǹkan tó ṣe gírí bẹ́ẹ̀ lára ẹ jí. Ó gbádùn. Ó gbádùn. Ó gbádùn. Gbọ̀ngàn àwa gbádùn mi. Òun náà gbádùn mi. I trust you sir. Ìyàwó mi ọmọdé ẹ̀dá tọ́lọ́run bá mi dá. Bẹ́ẹ̀ ni sir. Ìyẹn ni mo sọ pé mo ń wọ́ ọmọ ọ̀dọ̀ tí ó máa sharp dáadáa. Bẹ́ẹ̀ ni sir. Kò sí wàhálà ń gbàgbé ti sọ. Lest I forget. Yes sir. Jọ mo máa nídìí ọmọ driver torí ẹ pé tó mọkọ̀ wà nídìí kan. Chief, báwo lẹ ṣe máa ń ṣe báyìí? Kí ló dé? Ẹ budget ti sọ fún mi. Mistake ni mo ṣe yẹn o. Ara wọn ti máa ń sọ nìyí. Ká ní mo ti sọ fún ẹ. Ẹni tó fẹ́ mú wá ó ti kú. Ikú bíi ti bá wo. Kò kú. Nǹkan tí mo sọ fún yín ni pé tí wọ́n pẹ̀ ti sọ fún mi láti ilẹ̀ bí mo ṣe mọ́ ọmọdọ̀ wálé ni èmi àti ẹ̀ náà jọ délé ni o. Ọkọ mi ṣe ìbàlẹ̀. Torí Yorùbá burú. Ó dẹ̀ yá mi ní 10,000 bẹ́ẹ̀. Ojú ẹlẹ́ o máa ṣe ojú ẹlẹ́dà eré o. Mo dẹ̀ ṣe fi owó yẹn rán wọn ṣẹ́ ní gbági ni ọmọdé àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ èèyàn fẹ́ lọ lárí mọ́lẹ̀ bóyá sọ pé yéè kẹ́dẹ̀ tí sọ mo rò pé
ẹni tó fẹ́ mú wá ó ṣe ẹ̀kú ni. Irọ́ nǹkan kò ṣe o. Kò sí wàhálà. Ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Yes sir. Bá mi mú wá. Yes sir. Mi ò fẹ́ tó mu gbó, mi ò fẹ́ tó mu sìgá. Tó ti yẹ. Bẹ́ẹ̀ni, èmi náà ní ẹni tó mu gbó lọ́wọ́. Bẹ́ẹ̀ jẹ́ ni mi lẹ́ni tó ní sìgá lọ́wọ́. Àwọn tí mo ní àwọn èèyàn tó dáa ni. A dáa fún ẹ. Àmì sir. Ó ṣe. Yes sir. Owó là ń wá, owó là ń wá, owó là ń wá, money on, owó là ń wá, owó là ń wá. Àyìnkẹ́, Àyìnkẹ́. Kí ni? Mo ẹni kí sìkan wá jáde. Ó ti máa sọ pé kí ni nu. Ó fún ọ ní ọmọ pé bí yàn bá ṣe gbára mú sí ni gbogbo nǹkan ó ṣe. Kọ́ọ̀pù mélòó ló kó wa. Ṣé jẹ́jẹ́ fún wọn kọ́ọ̀pù? Ẹ dákun, ṣé ẹ mọ iye tó wo yín jẹ́ nìsín? Ṣé mo ti rajà àwìn kan lọ́wọ́ ẹ̀ rí ni? Ẹ ti rà. Tí bá sì ti jẹta, tí mo sì tànà, ọmọtẹ́ ní iṣẹ́ mọ iye tó jẹ́. Ẹnu rẹ̀ pọ̀, ó mójú àlejò. Èwo ni tó bá sì yìí yẹta àti títànà tó sọ̀rọ̀ ẹ̀dì bàkà. Ṣé àtijọ́ olówó kan tì ní? Ẹ jẹ́ mi o, ẹ jẹ́ mi. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, èmi ń wà surprise ẹ̀. O ti mẹ́ntí wá máa sanwó. Sórí bó ṣe wà ní ìsìn o, Ọlọ́run jẹ́ mi ogun o. Mo lè fira mi wó kú òkú ní sanwó kó sí o. Ẹni tí ọ̀sán ń bọ̀. Èyí wà lẹ́ pé ò sí nǹkan o. Mo léyìí wà lẹ́ pé ò sí nǹkan o. Mo rí mú ètè sọnù. Mo rí mú ètè sọnù. Kò mọ̀ sóhun tójú òní rí tán. Wetin Musa no go see for gate. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Kókó jábélé o. Olúkúlùkù ń ṣe tirẹ̀. Mo ní kókó jábélé o. Olúkúlùkù ń ṣe tirẹ̀. Èyí wà lẹ́ pé ò sí nǹkan o. Mo léyìí wà lẹ́ pé ò sí nǹkan o. Mo rí mú ètè sọnù. Mo rí mú kò mọ̀ sóhun tójú òní rí tán. Iye pálapàla ìlú àpàlà o. Pálapàla ìlú àpàlà o. Pálapàla o. Ìlú àpàlà pálapàla ìlú àpàlà o. Ẹ kú òṣì, ẹ kú ìyà, ẹ kú òṣì ara ta mọ́ra yọ. Mo lẹ kú òṣì, ẹ mọ̀ kú ìyà, ẹ kú òṣì ara ta mọ́ra yọ. Nílùú tó lọ́ba tó níjòyè, ajá ẹ̀wù oró ṣọ. More mọ̀ lérè kó, more mọ̀ lérè kó, more mọ̀ lérè kó, mo more mọ̀ lérè kó. Látọjọ́ mo ti rìn o, mi ò rí irú èyí rí o. Ọ̀tán bá a pèrè àpàrọ̀ ajá ko ẹ tí ó fún ọ lówó ẹ lóde. Ariwo ipò kí ló dé? Bọ́mọ̀ náà fẹ́ bojú rẹ̀ jẹ ni. Kó lè bá a mọ̀ pé. Wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí wọn látẹ̀. Yóò rà mọ́ túṣì. Ẹ̀yin mọ̀kọ́ mọ̀ ní nọ́mbà 1, mo fẹ́ pé ìfẹ́ tó àṣírí wọn tọmọ ẹni tó wá oúnjẹ ta, tọmọ ẹni tó wá lánàá. Ní ọ̀rẹ́ mi náà. Oúnjẹ tó ní wo ọmọ orin ilé lámọ̀rin lọ wà. Yóò rà mọ́ jò sí díẹ̀díẹ̀. No. I don't consume this kind of thing. Let me tell you something. When you consume this kind of drinks, it condemns your liver and your kidney. You get it? Stop drinking something like this. Listen, kí professor sọ. Cause bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ àìta ọ̀bọ̀ ẹ̀ understand. Mo gbọ́ tẹ́ ẹ dákọ̀ lífà. Bí màá sì gbogbo nǹkan mo sá gbọ́ lífà pé ọ̀dọ̀fòró ìfún ẹ̀rín jẹ́ lífà àbí bẹ́ẹ̀ kọ́ ní sà. Bá mọ̀ wá sí bẹ́ẹ̀. Bá mọ̀ sí bẹ́ẹ̀. Pọ́pọ́n yín lé ju gbogbo àdàdà tẹ́fẹ́ mọ̀ sí lọ. Bá mọ̀ ba ọjà tèmi jẹ́. Sàṣẹ́ bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ bá jẹ́ driver. Tí mọ́tò yìí fi ẹtì ẹ̀rọ mi sí ti ń paná kọ́ paná tó 10 times sí. Kẹ́ ẹ mọ̀ ṣe kẹ́ ní jásikẹ́ẹ̀tì kan jó yín sùfà yìí tì ní kíní kan. Yín mi sọ as a passenger ipe ẹ gbé mi dé èbúté ògùn tí mò ń lọ. Bá mọ̀ wá ba ọjà tèmi tẹ́ bá mọ̀ pé ẹ̀ mú wọn fọ́ sí i. Ẹ mọ̀ bọ ọjà tèmi jẹ́ pé ẹ̀yìn ọba lífà wọn kan jẹ́ ẹ̀dọ̀fóró wọn kan jẹ kọ̀pọ̀ ṣíbù ní ṣọ́ọ̀bù tèmi. Ó bá ṣe wọn kan ṣe láìfọ ara wọn àwọn fẹ́ mọ̀ ọtí. Ẹ jọ.
Kí ló ń ṣe mí? Ó pè mí kí ló ṣẹlẹ̀ nígbà. Àpò ojú òní tí ọ ọmọ lọ́fẹ́ sùn sọ̀rọ̀ mo wò pé oṣù parí. tí kọ̀bá sí yẹ tí ó gbò tó fi dé lu èbò kò lè jẹ́ 32 31st náà lóṣù parí màá wò pé ooo bùrẹ̀mọ́ gba owó lónìí o jẹ́ kémi àti Suzy mi káwá jẹ ayé o ṣùgbọ́n mo ti ní plan tó dálẹ̀ máa owó náà ohun tí mo fi ní ọmọ gba nǹkan bí èbò ọba táyàn yọ bọ ìrùn ẹnu rẹ̀ torí pé tara ẹ ti lè gba gbogbo kìíní ìtàn à ń lọ Stafford Bridge ni màá wá tẹ́lẹ̀ pápá yóò bùrẹ̀mọ́ ìsàlejò mo gbọ́dọ̀ sọ fún un wọn ò rántí àmúrò ọ̀sẹ̀ mú rẹ̀. Gbọ́ Stafford Bridge kọ́ Emirates ni kódà kẹ́kọ̀ọ́ Emirates kẹ́ lọ Banabu kò kàn mí. ṣé fídì náà ní Emirates. Emirates ó fẹ́. Ó ti dà ẹ kóra yín lọ́bẹ̀ ṣùgbọ́n òṣìṣẹ́ wà nórùn abánáwó àbòdì èmi ní kí n lọ ṣiṣẹ́ wá ó ti bá mi kájọ́ anyway owó tèmi wà báńkì mo ti báńkì owó mi o that's the bad news. n tí ẹ mọ̀ pé n tó fẹ́ sọ nù bó o ṣe báńkì ẹ̀dá ṣebí bó o ṣe báńkì ẹ̀ ìwọ ó sì fa ATM ẹyọ o ní pépé o pẹ́pẹ́sẹ́ o tọrọ ma tó lójú mi ó bóyí o èmi gan wá fẹ́ ba ojú rẹ̀ jẹ́ màá wá sọ̀rọ̀ àmì dàsàkẹ́ tí ni wọ́n ti gé mi létí lọ ìwà ni tó bá ti yọ owó ṣùgbọ́n mo bẹ̀ ọ̀búrẹ̀ mọ̀ sọ̀rọ̀ pé ó nàkúnà ni mi má tẹ owó títí Stafford Bridge àbí Emirates má tẹ̀ sí mi díà ni kò tẹ̀ sí kóhùn kówó èèyàn lọ́wọ́ kó lè sanwó tá a bá dé fídì. ó ti dà òun náà ní bẹ́ẹ̀ ni ó dùn bẹ́ẹ̀ ṣíṣe kúrò jíjẹ ọ̀fẹ́ wo jẹ́ kí n sọ kan fún ẹ báńkì tèmi sọ kì í ṣọ̀rọ̀ ATM POS ọ̀gá mi nù kó sí lọ́wọ́. kí lè fẹ́ kí wọ́n fẹ́ pariwo fún mi sí. flabbergasted nonsense. ní kíni. encopium rubbish. ní kíni. tó ṣe yẹn. ẹ tí wọ́n wá nílé yín wá ṣe ni. èyí wọ́n ń ṣe ni wọ́n sì ṣe wọ́n ṣe ni. ìyàwó man tó short yẹn. ó wrong. ní kíni. let's jẹ́ ká pariwo. kí la fẹ́ pariwo fún. ambulance police ambulance. àwọn nǹkan yóò ṣẹlẹ̀ ní Ethiopia. àǹtí èjìdé. no Sẹ́límọ́ nígbà tí mo gbé UK. this thing àwọn 911 tó bá ṣẹlẹ̀. ẹ mọ̀ pé 911. ní UK. ayé mọ̀ pé 911 ẹni tó lọ́rọ̀ gangan lápè. ẹ̀yin mọ̀ ẹ fún 911. jẹ́ ká because. onídàbùkẹ́ làwọn obìnrin má bá rajà tí òróró sàn mọ́ wá kì í mọ́lẹ̀ lábẹ́ ẹ̀kẹ́ wá ṣe ṣọ́ìn méjì fún onídàbùkẹ́ làwọn obìnrin. kò sí stéètì ọ̀hún tó bá ní stéètì tí ò ní kápítà àdánwò ni olùyọ̀wá wọn ní kápítà báyìí ta ní fi private number pè mí. hello èmi náà ni mo wà ń bí iṣẹ́ night duty mo wà ń fátì kódà ọkàn kí n mọ́sálá ìgbé ni ẹnu iṣẹ́ gidi báyìí ni mo wà tí mò ń jásẹ́ mọ́ra. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ iná ń jó. níbo. ẹ mọ bọ̀ nísinsìnyí nílé. ẹ ta ni mo bá sọ̀rọ̀ gẹ́gẹ́. ẹ mọ bọ̀ nísinsìnyí kẹ́ wá fire on the mountain. ẹ mọ̀ mi nù ìyá ìyàbọ̀ nǹkan. iná ń jó ní yàrá ọ̀dọ̀ yín ẹ wá bomi pa. kí n máa bọ̀ ẹ dákun ẹ ṣe sọ fún mi ẹ mọ̀ tù mí ní dìfẹ́sàn. ta ni. tíkọ́ọ̀tì irú wàhálà wo ló á lè ṣẹlẹ̀ tí yàyà bó pè mí. nọ́mbà rẹ̀ náà ló tó sí tọ̀ọ̀fù yìí. wàhálà ń ṣẹlẹ̀ ní. nọ́mbà tó bá lè fi èbú bẹ̀rẹ̀ kò ní lọ́nu ní ìṣòṣì tẹ̀fù. ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi fẹ́ béèrè béèrè. àwọn ń gbọ́. tá bá ní àwò báyìí á tún tó ọdún mélòó tẹ́ ẹ ti ń bá ọ̀gá yín yẹn ṣiṣẹ́ àti pé owó tó wà lọ́wọ́ ẹ̀ yẹn á ti tó bí èlò
ẹ ṣe torí mi ní target gbogbo bó ṣe máa ń bá mi náwó gbogbo bá tó ń bá mi run ẹ̀ every month mo ti stop ẹ̀ ti pẹ́ ó tètè fura ni wọ́n ń dáwọ́ yẹn jọ pé kébì náà get bọ́ọ̀sì kan so tèmi á di méjì màá jẹ́ driver èmi náà màá tún jẹ́ di owner màá dẹ̀ kọ̀wé màá resign lọ́dọ̀ ọ̀gá mi. ó máa wá pèrò. ó serious kankan èmi fẹ́ dá ní bọ́ọ̀sì tèmi tí màá ma fi ṣiṣẹ́ tí mi ò ní jábọ̀ fẹ́ ní kankan mọ́. wọ́n á máa deliver fún ọ. èmi nìkan màá ní nǹkan mi èmi náà màá dẹ̀ tún jẹ́ driver. ó ti dá. so ó dẹ̀ ní target plus and minus owó yẹn ń sìn. ó tẹ́lò. àti tó 2 million. mo fọ́ o. kí ló fariwo. incredible. Yàlákè. ẹ kú kalẹ̀. ẹ kú iṣẹ́. ẹ pẹ̀lẹ́. ìwọ ló dé. díẹ̀ náà ló kù kó oúnjẹ délẹ̀ àti wípé kó tó di pọ́njì ó délẹ̀ ẹ wá lọ bomi ara. ó yẹ kí n bomi ara náà ni ṣùgbọ́n mo fẹ́ délé náà. ẹ fẹ́ ṣe kí ni. mo fẹ́ délé mo ní nǹkan kan tí màá kàn sáré yanjú ńlẹ̀. kí lẹ̀ ń sáré yanjú irú kátikàti wo ni ìgbà wo ni mo bẹ̀rẹ̀. mo rìsíìfù kọ́ọ̀lù ní ìsinmi ẹ̀ pè mí láti ilé. gbé private kọ̀ wọ́n wá tún fi pè mí wọ́n ní wàhálà ń ṣẹlẹ̀ ńlé ilé gbóná kí ló lè máa ṣẹlẹ̀ máa pè kí n sáré yọjú lé. ẹ dákun ọ̀rọ̀ inú ilé ẹ fi sínú ilé tẹ́ ẹ bá ti wà lọ́dọ̀ tèmi ọ̀dọ̀ mi lẹ́wà 24/7 lọ só ti ń yé yín ẹ fọ̀rọ̀ lélẹ̀ o mi ò nífẹ̀ẹ́ sí gbogbo ohun tẹ́ ẹ̀ ń wí fún mi yẹn mi ò nífẹ̀ẹ́ sí. ibi wo bí n bá fọ̀rọ̀ lélẹ̀ bí lè bá wó kí n tó délé ṣe padà wá ta ni. kí n yọjú lé kíkẹ́ wo ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí mi ò sì máa padà bọ̀ ọpẹ́ mi tán ọgbọ̀n ṣẹ́jú ni. ẹ dákun òkìlẹ̀ Yàlákè kí ni tẹ́ ẹ sọ. mo dé tán ike ṣe yín lè tẹ́. ẹ yà fún mi. Yàlákè. kí ni. bí mo bí ọ ní. mo bí ọ ní. pé kí ni. Yàlákè dákun mo padà bọ̀ kí n kàn yọjú lé kí n yanjú tó bá wà lé ni mo dé tán ní ìsìn ètò rẹ ní sùn wọlé lórun fún kódà mo tún wá ṣèlérí fún ọ pé ọjọ́ mẹ́ta ni yín sùn lọ rẹ. target mi ò tí ì débẹ̀ tí máa débi target mi máa gbó mi lọ́wọ́ ọ̀gá mi. mi ò lọ́kàn kò fẹ́ san délé mi. mo kàn yọjú sí ẹ kí n tó máa lọ lẹ́nu àti máa ríra. má tún fọ́ burúkú fún mi o ojú rẹ̀ ò ní bàjẹ́ o wá o báńkì àwọn ìta ló fẹ́ bọ̀ lọ́wọ́ erékeré bọ́ jẹ. láti máa rí. Burema. Ṣáàmà bébì. wàhálà dé o. Ṣáàmà ò wá òkè o. ẹ pẹ̀lẹ́ ẹ kú kalẹ̀ bó wà ní. mo rí i pé ṣáàmà yín ti lọ máa gbà ọlọ́mọ mọ̀jà rí wàhálà kọ́ mọ̀ yẹ pé mo fẹ́ ní lost memory nígbà tí ẹni tí ọ̀gá bú ẹ̀ mọ̀ wá délé kan ni wọ́n sanwó kò yé yín mo sì rán yín létí pé mo sọ pé ojú yín yóò bò mo wáyé kó ọ̀gá bú ẹ̀ mọ̀ ti lọ wọn pè mí bó wà ní ṣé páńpẹ́ lẹ́sẹ̀ sí ní àbúrò. Excuse me, I'm talking to someone. Ẹ sà. ẹ wò ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ ṣe sọ náà ni ẹ̀yin náà excuse me. Ẹ dá mi lóhùn dàrẹ́ ní baby ṣe sùúrù wèrè wo. baby ṣẹṣẹ ń jìdí ẹ wà lọ́wọ́ rẹ. Ẹni pé. mo sọ pé ṣẹṣẹ ń jìdí ẹ wà lọ́wọ́ rẹ because kò ní dá kí ọmọ ìbojú wa jẹ́ o. Ojú ẹ̀yin méjèèjì. àwọn méjèèjì àṣẹ lọ́fà. dúró ná ṣé o ò ní tìjú ni. àtọ ibi tó o ti wá ṣọkùnrin ló ń sanwó àbóbìnrin. wọ́n ti máa ṣe lé wọn. tó bá yẹ ẹ̀wà tọ́jú ara ẹ̀. bílé bá dá. ẹ pẹ̀lẹ́ jàre ó pè àbí páńpẹ́ wọ́n ti mú ilé ìtàn ilé ọlọ́run ti ẹ̀kẹ́ yín wọn tí ì jáyùn. ẹ ṣeun. ẹ tó pọ̀ mọ́ kẹ́ bá ń sẹ́ndì owó mi báyìí káàṣì lẹ́sìn fún mi. ọlọ́run ò ní jẹ́ kí tèmi ọjà sẹ́kù ẹ gbà minus. bẹ́ẹ̀ni. ṣe rí ẹ kọ́kọ́ yọ kí ni ẹ tó ti fẹ́ mọ sí. kí ló mo sẹ́fẹ̀ sórí mo bẹ́ wọ wèrè. ẹ wọ́n tọ́wọ́ mi jọ kíni olórí búwo ní sẹ́yìn nígbà tẹ́ mọ̀ pé ẹ lówó lọ́wọ́ ẹ tún dí ìdí ẹ sọ fún mi pé ṣé àwọn bùrọ̀ àwọn fẹ́ẹ̀ dé oní ó sanwó oní ó ṣe kíní kan ní ìjẹta ṣe mọ̀ pé ẹ ní owó ní ọwọ́ ẹ dì í dì ẹ gbóbìn wá ń jẹta mo tajà fún o àná ṣe mọ̀ pé àwọn alábìà mọ̀lẹ́ kó wa tẹ́tọ́ ni mo fáwọn ọmọ wọn pẹ̀pẹ̀ súùpù. irọ́ wọn sọ̀rọ̀ béjì ni. wọ́n sọ̀rọ̀ béjì. wọ́n ní wọ́n kọ́ ọmọ méjì tẹ̀lé mi. ẹ lọ gbọ́dọ̀ sọ bí ẹ̀sàlẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ ti gbé ni ọlọ́run ló mọ bí ẹ ti gbé. ẹ wọ́n gbé ẹ̀dẹ́ sẹ́ẹ̀dí mo ṣe gbọ́ ìtàn fìlà olórí ibùtẹ̀ dé. wọ́n ní gbogbo ẹni tó bá ti dé fìlà ẹ̀ ti ní ọmọ tó 20 bíi 30 ẹ̀kọ́ mọ́ fẹ́yàwó jọ ní pé ẹ̀yin tó bá ti mọ́ ń dé fìlà yìí o
kan tú lẹ́yìn dáadáa ẹ ti fẹ́ yàwó pamọ́ kó sí lè jọ mí lójú nígbà pé oríṣiríṣi obìnrin lẹ mọ́ pààrọ̀ bí ẹni tí ń pààrọ̀ aṣọ lẹ mọ́ gbé wọn wá bíbá yẹ ti ráyìn kẹ́ ilé dá mi lókòwò àbí tẹ́ kó mi dà. o sì fi là lórí mi. ẹ mo sì. bí èèyàn bá dẹ̀wò tí ọba pé ewúrẹ́ kó fáwọn máa lè rí mi. ó ní ní ìdí ọmọ pé mo bọ́ ògùn lẹ́ni mo jogún ògùn. baálẹ̀ tó dẹ̀wò sunkún. ìtẹ̀mọ̀ pàápàá ni mo gbà sọ́ọ̀bù abẹ́ ẹ̀ wá gbàgbé ẹ mọ rí hàn. irinṣẹ́ ìrìwèrè kankan gbọ́dọ̀ sẹ́sì. Salima. Salima. The husband. The husband. ẹ̀kan ń ṣe bálabàlá ni ẹ ò lójú tì rárá. Ṣàkúlé o. Ta ni yẹn? Ó ti tì láti ẹ̀yìn ni. Ṣé mo sọ pé kò sẹ́ni kankan? Mo wà. Omi tẹ wá ń bẹ kí kò bẹ. Èmi ni o. Kí ló mọ̀? Mo ti sùn. Ìgbà tí mi retí pé máa wá dé, ṣé bẹ́ẹ̀ sọ kó dàrọ̀ làkẹ́ tó wà ní? Iná duty mo wà. Mo wá gba kọ̀ọ̀kan. Kò sí nǹkan kan sá. Mo ti sùn ẹ̀kọ́ dárun mọ́ mi lójú mi. Mo gba kọ́ọ̀lù kan gbé wàhálà wà nílé o, ilé gbóná o, máa wà. Nọ́mbà kan bíi call private báyìí. Àwọn olùgbé yìí kò sí kankan ẹ̀rí mo ti sùn. Ó lè jẹ́ àwọn customer care. Àná ti ń sọ Yorùbá. Kì í sọ pé wàhálà wẹ̀ máa bọ̀ nílé o, wàhálà wẹ̀ máa bọ̀ nílé o. Ẹ gbọ́kọ̀ tó ń sọ ní ẹ̀ pé ìbò ẹ̀ kì í kò yé yín tán. Ọba ń dáná o, ó dàbí yóò ju ń dómi lọ. Ṣé Jésù sì lọ́ọ́ dá lọ́ba ń dáná oje? Wá lọ bá ń ṣe nígbà tí ètò ìṣe Indomie ọ̀pá ìdè tó kò ní ìlú gíláàrí ẹ̀jẹ̀. Indomie. Bọ́lá ti sọ pé ẹ̀rù lè. Indomie. Èmi ò pẹ́ bí mo ṣe á wálé rẹ̀ kí ló lò. Inú mi dùn, ọ̀dà ń gbọ́ mo ti sùn. Ọba tí a ṣe Indomie náà wọ́n bá ń gbómi sí ilé ìwẹ̀ kí n sanra. Bọ̀wọ̀ ẹ sọ pé ẹ̀yìn wálé gan lálẹ́ tẹ́lẹ̀. Mo sọ bẹ́ẹ̀ mọ́jú sórí tó wáyé pé rìn òru tí mo rìn ní bọ̀ lẹ́rù ọlọ́ọ̀ni sọ̀yàn àwọn pé irú pè tí mo gbà èèyàn lè gbọ́rù nǹkan bá tí mo sì lóbìn lé kí n wá jókòó kábi iṣẹ́ ẹ̀mí iṣẹ́ mọ̀gùn jẹ̀mí èèyàn lọ. Inú ti lọ ni mo ti bọ̀ Indomie ilẹ̀ ti ṣú báyìí. Kò burú. Ẹyin bó ṣe wulẹ̀ kí Indomie ò lè oṣù tó ó rí lọ́dọ̀ káàdì. Ó lè jẹ́ láti bí iṣẹ́ yẹn. Ṣé nọ́mbà àwọn tí wọ́n pè mí tí wọ́n ní. Àwọn ló máa jẹ́. Ká ibi iṣẹ́ ni ọ̀gá ló pè mí. Ọ̀gá ni. Torí ń sọ fún ẹ pé mò ń bọ́ àlè. Kò dẹ̀ dá. Màá mọ̀ lọ bí táriwo wà kí wọ́n lè rò pé mo wà ní àyíká ibi iṣẹ́. Ó dà bẹ́ẹ̀ ẹ ti gbàgbé fìlà yín. Hello sir. Hello. Mo ti kọ́kọ́ wọ bí. Hello. Mo ti wà lé. Mo ti ń retí yín látàárọ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́ ń padà bọ̀ ni. Mo ti wọlé. Ilé náà lẹ sí wa bíi ti bò ó. Tẹ̀sí mọ̀ yìí pé mo ti múra lẹ̀ fún yín tí mo ti rò pé ọ̀dọ̀ mi lẹ́wà throughout lónìí. Àní ìwọ̀n gbàgbé rẹ̀ mo ti délé. Kódà mo dọ́gbọ́n bọ́ọ̀ta ni. Kò sí à ń pè fóònù tiẹ̀ action nìkan ló ní kò ní kọ́ọ̀tì. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí pálapàla o pálapàla ìlú apàlà o pálapàla. Irú ọ̀rọ̀ kan náà wo nìyẹn? Mọ́ sọ bá ń fún mi o.
ṣe bọ́dọ̀ mi lè sọ pé ẹ wà lónìí ẹni tún ọ̀tún òní ọ̀dọ̀ mi lẹ́sùn kí wàá ló tún dé. kí ló dé ìgbàgbé rẹ̀ mọ́ wọn fi bẹ́ẹ̀ ni ibi mọ́ bọ́ lọ́la. mo ti ń retí yín o kẹ́ tètè mọ́ padà bọ̀ ní o ẹ mọ́ padà bọ̀ ní o. ọ̀dà. ẹ̀bẹ̀ bá ti kọ́ ti sẹ́tàn kẹ̀dà ẹ̀kú sẹ́nu mọ́ sí ni. kẹ wá pa fáìlì dé mọ́ ọ̀dà wò mọ́ bínú nílé bọ́ sọ̀rọ̀ mọ́ tó nǹkan mọ́ o amúrù níbọ̀ yìí o ọmọ ọba àwọn amúrù rèé o amúrù ọ̀kàrẹ̀ ọ̀dà bínú òpin ọ̀padà. Hello? Ọkùnrin mọ̀ pa fóònù mọ́ mi létí ni. Ẹ pẹ̀lẹ́ ṣé bínú. Àwa lè pè lámú. Téèyàn bá dà tó wá lánìyàn wọ́n wá ní amúrù níbọ̀ lọ́ọ̀kan yìí o ọmọ ọba ó ti tó bẹ̀rẹ̀ pẹ̀lú wàhálà rẹ̀. A man with a tribal mark. Àwọn tó bá kọlà tribal mark. Ní ìlà wa kí ìtàtù ni. Ọwọ́ pẹ́ dínkù. A man with a tattoo. Ẹ pàtẹ́ fúnra yìí. Ẹ wo ẹ má bínú ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí a nílò omi. Bẹ́ẹ̀ni bọ́tà lálọ́ọ̀dù wọ́n sì ti kànga. Láti bí 4 p.m. ni máa yẹn ti lock well àwọn ọmọ tó ṣẹlẹ̀. Ṣebí fẹ́ gangan ni kí ẹ sọ. Omi water. Ìyá yìí mẹ́lẹ̀ ẹ lọ tọrọ omi lọ́rẹ̀. Ọ̀dọ̀ tí ní ẹja gbà wọlé. Ọ̀dọ̀ mi lẹ fẹ́ gbà wọlé. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ọba yọ gbọ́dọ̀ mọ̀ ọ̀sùn. You lead, we follow. Lead and follow. State and capital náà nù. Ẹ wò kò sí ẹni tọ́lọ́hún ò ṣe fún. Àfẹnjọba pé tòun ò tóun. Kò sọ́sà ń bàdàn, àṣejìrì yóò sí lẹ́kọ̀ọ́. Gbogbo ẹ̀ ń bẹ́nu ara wọn ni. Ẹ ṣe gbére lúkẹ́ ẹ lọ rí pọn mi. Nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ní Erelu. Lọ́yọ̀. It's too far. Ọ̀dà kò sí wàhálà ẹ lọ rí pọn lásìjì rẹ̀ ń gbà náà. Òun tó súnmọ́. Bó lè ṣe mọ ní ká lọ pọn mi lásìjì rẹ̀ nígbà tá a sọ pé a nílò. Ẹ̀wé náà bá yín sí i ní ọ̀fẹ́ gọ́dẹ́wì náà àjẹ́ ní àwọn àgùntẹ́mì náà nírú yín nù ilé. Mo tẹ̀ pé òun ṣe short man devil. Màá rí bẹ́ẹ̀. Ilé ẹ̀ ń tẹ́ láti sọ. Ìtumọ̀ sọ ni pé 7 inches ló bẹ̀ mí àwọn bíi 3 inches. Ìyá ẹ short too. Èmi ọ̀gá ju èjì mi lọ. Okay. Ẹ wo ṣé ike yìí ó tó yín àbẹ́tùn lọ ọgbẹ́ kìí ṣe torí refineries lọ́dọ̀ wa o. No. Refineries ni o ibẹ̀ ni wọ́n ti ń pọ́n. èyí wà lẹ pé ò sí nǹkan o mo léyìí wà lẹ pé ò sí nǹkan o mo rí mú ẹ. Thank you very much. Ní àwa láàrin ara wa. Thank you very much. Èmi tí ọba fẹ́ wé ọ̀rẹ́ báyìí tó bá fún mi ní fílòkè. Bẹ́ẹ̀ni. Dáàdì èmi ni. Wọ́n bí bóò ni. Àwọn Labour Party wà ní. Gbà wọn ní ìsìntàn ìdánimọ̀ ẹ máa bọ̀ alómìnlé ní wọ́n ṣùgbọ́n báwo. Ejaculating water. Bàbá ti well láti bí 4 p.m. Adẹ̀fẹ́ lomi. Irú ẹ̀ ń bá máa ní láti ṣáwà kí tó sùn. Ẹ wọ fún wa lómi. Kò sómi tá a lè lò. Mi ì lómi kankan nínú ilé. Mi ì ní omi kankan. Gbóbi ó ṣe gbinú torí omi tó kù mbẹ kò ju ibi ìlàjì drum lọ ṣùgbọ́n yìí lẹ fà sẹ́yìn bẹ́ẹ̀ sọ pé ejaculating òun tó gbẹ́ fẹ́ wẹ̀ bí ẹja ìgbẹ́ bá wá gbọ́ gbogbo ẹ̀ náà lẹ́yìn náà lúwẹ̀ ìyá rẹ̀ ọ̀dọ̀ yìí kí làwọn náà fi dáná. Just a bucket. A bucket. Kò sí tí o lè bọ̀. Káwọlé Omi ni ẹ máa wọlé bọ̀ lọ́wọ́ bọ̀ ẹ máa bọ̀. Omi ni ẹ máa bọ̀. Water is ẹ má dúró ẹbù. No, ní iṣẹ́ mo ilé onílé ni. Come and give us the water. Ẹ wo ntẹ bá fẹ́ lò dédé ntẹ bá fẹ́ lò ní ẹbù. Ká bu omi fúnra wa. Ẹ bu omi. Get the water. Ẹbù ntẹ bá fẹ́ lò. Water. Ẹ bomi mọ́ ni. Omi wà bẹ́ẹ̀. Check. Let me check. Ṣé táwọn jí mẹ́mẹ́ ni? Omi ń bẹ̀ fọ́ mi. Ẹbùn tẹ́ No, omi wà bẹ́ẹ̀. No. Ìkọ̀lítọ̀ omi wà bẹ́ẹ̀. Ẹ bọ́ síta omi wà bẹ́ẹ̀. Ẹ bọ́ síta. Kí ló dé ní sóòrì mi ni? Má sáré ní ẹ bọ́ síta. Omi wà bẹ́ẹ̀. Madam. Ó síta jọ.
wá yá yìí. Omi. Wá yá yìí. Ẹ dákun ọlọ́mọ jẹ́ kéèyàn rogun alágbèdá kí ló ṣẹlẹ̀ mo jáde mo tún dé ní ìsìn mo béèrè lọ́wọ́ àwọn ọmọ pé bóò ní sí ẹ ti padà gba nǹkan wọ́n lè gba nǹkan kan náà ẹ̀gbọ́n pọ́nlé. sí ìpẹ́ ti karùn-ún ewu lẹ kó sí HIV ni ó tán mo sọ bí èèyàn bá ti yọ lójú kòkòrò ojú tó yẹ pé kò sí tí ò lè gbé àbákùdá àyálẹ̀ gbé ni ṣé ti mú ti bí lọ ni sí ìpẹ́ ti kọlu wèrè báyìí torí ìmọ̀ tí ń ṣe yín báyìí o mọ́ mi ń ta àgbo ní òjì tó wáyé pé nǹkan tẹ́ ẹ fẹ́ lu ẹ̀gbọ́n pọ́nlé ẹjẹ́ ń júwèé sọ́ọ̀bù mọ́ mi fún yín ẹjẹ́ ń júwèé sọ́ọ̀bù mọ́ mi fún yín sọ alágbo ní ẹbèrè ìyá Àkànjì yóò fún yín lágbo bó wáyé pé golórí àlẹ́ ti kó ni ṣé tibí ti ń yé tútù ni. Kí wá ló ṣe yín torí kò ṣẹlẹ̀ rí kẹ́ mọ́ gbà nǹkan. ọ̀rẹ́. Ẹ káre bọ̀dà bọ̀dà ẹ náà bọ̀ báyìí bóyá kẹ́ wá bá wọn sọ̀rọ̀ ìmọ̀ tó ṣe wọn àtàárọ̀ bá ṣe dé wọn mọ̀mọ́ kankan bó ṣe ń ṣe látàárọ̀ rẹ̀. ṣé o sì èèyàn mi ni ẹ yẹ kí n reason. ẹ reason. ọ̀rẹ́ túraká lábọ̀dẹ̀ ti báyìí yẹ kí mo jẹ ti change sóòrè mi ni ọ̀rẹ́ mọ̀ ló jókòó. Bremo, mo ní problem. Problem báwo? Tí n bá ní tọ̀ fún ara mi mo lọ fọwọ́ ara mi tọ́ wàhálà. Sórí wàhálà dúró báyìí ọkọ̀ 3 bedroom flat ọwọ́ àwọn ẹni tí ó gbà fún àmì wọn lọ mú yàrá kan ọkọ̀ páàkì ẹ̀rù sínú ẹ̀ ní. ilé bó ṣe ń ṣe yìí ó ti ń jẹ́ kára mi máa já o ní tó bá mú ẹ tó lè jẹ tó mú kankan tó fi dé ìwọ́n tó yẹ pé o máa mọ tí ìgbà kan kọ́ fẹ́ lọ sútù ni bá mi sọ̀rọ̀ rẹ̀ Bremo ọtí èmi ọ̀fọ̀ ti kẹnu ká rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ fún mi lọ́sibítù ìlé mu ká ní máa wá káàkiri gbogbo supermarket ìlera mu. kí ló lè so bẹ́ẹ̀. ó lè o fún àmì mọ́lọ́ fún ara mi fàjọ kò ní síra mi lọ́rùn o wọ́n fẹ́ renovate àwọn sáìdì kọ̀ọ̀kan ní ṣọ́ọ̀ṣì wa láwọn apartment ṣọ́ọ̀ṣì wa wọ́n bá ní gbogbo àwa tá a jẹ́ pé a di òpó kọ̀ọ̀kan mú àti ọ̀sà o àtàwọn wọ́kàsì o pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ fÓlúwa ọkọ̀ náwó o mo wá rántí ibi tí mo fẹ́ dé sí torí pé wọ́n ní paradise nílé ológo mo bá náwó. ìyẹn náà dáa. ẹ wo àìdá bẹ̀rẹ̀ nígbà tí wọ́n parí gbogbo bí wọ́n fẹ́ tún ṣe tí wọ́n ṣe innovation tán ó ń kálukú ń dá gbogbo nǹkan tó gbà sọ̀wọ́ padà èmi náà bá ní bọ́ bí aago mi ìbára aago kò sí bí ń ṣe rí aago gbé padà sí ṣọ́ọ̀ṣì mọ́ nígbà tí aago lọ́mọ ń lọ. àwọn olóògbé. èmi ọmọ bá ṣe gbé e mo wá kiri káàkiri sọmọ pa aago ẹlẹ́pọ̀n aago ọjọ́ ni gbogbo bí mo dé ni wọn ò ti ríru aago mo wá wò pé káṣẹ sọ pé mo ní kí káfíńtọ̀ bá ń ka àpótí wọn ò ṣe aago sí níbo ní ti rẹ́pọ̀n tí ọmọ fìdí rojú ló ń bẹ ìhàn aago ẹlẹ́pọ̀n o. but again I'm sorry awere ni. I'm very sorry sir. go very sorry sir. Good morning sir. dúró máa ti fi wèrè báyìí náà. I'm sorry sir. Bremo. Yes sir. Bremo. Yes sir. tí wèrè bá ń ṣe mọ́jì ó sí ọdọ́dọ̀ mi. Sorry sir. tí ẹ̀dùn náà kí ló dé máa fún ẹ ní instruction o ò ní lè tẹ̀lé kí ló dé wájú sọ kíníkà fún ọ èèfẹ́ rí ìbínú Ọlọ́run ni o kó má dàbí ẹ̀yìn yájú sọ Ọlọ́run mo fẹ́ sọ pé lẹ́yìn Ọlọ́run mi lọ́kànnú ayé rẹ gbogbo lè fi bu ẹnu sọ pọ́lọ́ngàn ọmọ pọ̀ wà ní ayé tí bá yọ ọ́nà ayé rẹ ayé ẹ̀ tán kébì pàṣẹ fọ lọ́wọ́ sí nǹkan báyìí wọ́n máa ṣe bó wèrè fún mi. I'm sorry sir. wọ́n gbọ́ wèrè tí mo bá sọ ní sí I'm sorry sir. wọ́n gbọ́ ìfúnmọ́ sọ pé kó lọ sùn lànà lé mi kí ló fẹ́ kọ́ lọ́wọ́ dọ̀tí ẹ̀ ló fi dọ̀tí lé mi. Actually sir. Mr. Actually mo ń bọ̀ ẹ̀. As a matter of fact sir. Mr. As a matter of fact. Not really. Mr. Not really mo ń bọ̀ ẹ̀. Ebo. What I mean is that. Mr. What I mean. Yes, sir. Mr. is that. Nǹkan tí mo ń try láti sọ ni pé àwọn valuable things ló sì wà nínú nǹkan tẹ́ ní kí n kó dànù. Mr. Valuable things ṣé wọ́n ló ní property àbí mi.
like irú aago yẹn ń sìn ó sì ń ṣiṣẹ́ àtàwọn nǹkan míì náà tó wà nínú ẹ̀ that's why mo fi wò pé. ṣé o ní excuse tí n bá gbéṣẹ́ fún ẹ pé kó lọ ṣe aago ń ṣiṣẹ́ èmi alágo ń ṣiṣẹ́ ògè tó bá fẹ́ gbọ́ ọlọ́run ṣàánú wa láfi dàbí ọmọ kékeré àti pẹ́ láyé àdúgbò ẹni tó pé ó dàgbò mọ́wọ́ báyìí ẹni ẹ̀dẹ̀ kú aago òkú ṣé aago wà trustworthy báyẹn ṣé aago ló yà wọn á ní kó lọ sun aago náà wọn sọ pé aago ẹ sì ń ṣiṣẹ́ ṣé aago ló yà sẹ́yìn gangan fúnra rẹ̀. ayọ́kẹ́rẹ́ láì tèwé sàkínsá lọ sùn ṣé aago ẹlẹ́pọ̀n lọ sọ. tí máa ń fi báyìí. gba 5 kọ́kọ́ gba 5 náà èyí gba 5 kankan o ti ní solution yẹn pọ́nlé o ti rí aago ẹlẹ́pọ̀n solution ti wà sọ́rọ̀ ẹ̀ mọ́ wọ̀rí ó yẹ kó trust mi ti máa ń sọ̀rọ̀ fún ẹ. bẹ́ẹ̀ni. aago ẹlẹ́pọ̀n fọwọ́ yẹn bọ́ ayẹ báyìí. dúró náà búrẹ̀ mọ́ o dúró náà létí kankan kìí ṣe aago ọwọ́ o dúró náà aago jọ̀hún aago ẹlẹ́pọ̀n ti máa wà nínú àpótí tí máa fi lọ fi bọ́ mọ́ sọ o. tó bá dàrọ́ la wà bá mi lọ́dọ̀ ọ̀gá jíwá ni o ọgbà aago ẹlẹ́pọ̀n fún mi. àgbàgo fún. àìkẹ́ kọtíbóde ẹ kí lọ fẹ́ mu bùrẹ̀ náà ní kí n surprise ẹ lónìí ṣé o ti jẹ owó tí wọn pa tí wọn fata sí àtàlùbọ́sà. níbo lẹ ti fẹ́ rí yìí. sójú rí òtún látò ni ṣé o tí mọ̀ pé gbogbo pátítà lọ nísìn wọ́n gbà pẹ́rin ilé alọ́ ni ṣé o lè gbé ijú ọká tí ó wà ní kíláì ló jẹ́ pé lójú Ibrahima ló ti máa ṣe. bó o ní sínsìn ẹ dáwọ ẹ fi wọn lẹjà ẹ ságbólẹ tuntun mo fẹ́ ṣe ẹ wo ẹkọ mi ẹ wò bó o lọ ra yé wọn kí lè bá wọn rí sóyà àrùn tí ń ṣe wọn wọn ti jẹ́wọ́ ẹni tó lóyún. ó ti wà ok wọn ti jẹ́wọ́. ẹgbẹ́ náà ti gbé yẹn gan. ṣe kábẹ́rẹ́ dání ni. àmì ṣe dókítà. ṣe fún wọn lágùn. irọ́ wọn fún ọ lábẹ́rẹ́ ajá ni. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ kókó já. wọ́n ṣe tún lọ́nà lọ́yìn ṣé o ṣí ọ̀pọ̀ ní lójú ewì kìlọ̀ ṣá. àpá mo ṣọ ewì kìlọ̀ náà mi ò ní pẹ́ dé ṣé mo gbọ́ information pé àwọn aago ẹlẹ́pọ̀n wà ní sáìdì náà tiẹ̀ òun ló jẹ́ kí n fẹ́ sáré débẹ̀ yẹn. kí ló wà fún aago ẹlẹ́pọ̀n sí. bàbá aago ẹlẹ́pọ̀n ti jáwó gan-an sí ẹ bá ra aago ẹlẹ́pọ̀n yẹn kan péré ó kéré jù yẹn máa rí up to 5 to 10 million even 15 million naira sell. táwọn ìbùn náà tó ń wá fún aago ẹlẹ́pọ̀n abẹ́ ń ya gbèrè ní bí ẹ̀ ti bá fẹ́ èdè ń jọ́ nínú. bọ́ọ̀bà ọ̀yà sáré ìlú agbóbẹ̀ kò sá gómẹ̀ ọ̀gá agbóbẹ̀ kọ́ kò sá gómẹ̀ abo ti bẹ̀ kọ́ ọ̀rẹ́ mi kan máa mú fẹ́ sún ó ti gbé lọ ọ̀rẹ́ mi ó ní yóò wúlò fún ẹ̀já gbé tó kálọ̀ bọ́ọ̀rẹ̀ rẹ̀ ọ̀gá ó ti gbá àgbọ̀ náà. kọ́lọ̀njà bá pọn nílé nígbà tẹ́tí lágbo ò dá ibi tí mo ti fẹ́ sún ló ti gbé ọ̀gá bá lé òpó ń dáhùn fún ẹ̀mí kọ́lọ̀ ń bá rí. ọ̀nà ilé rẹ̀ rí ọ̀gá ń parọ́ fún yín. ẹ wo ẹni àwa lọ lọ́nà àkó. máa lé ó dà báwọn. sájà ń bọ́ lẹ́nu ń bọ́ lẹ́nu. pọ́nlé ọ̀gá ẹ̀ ń tà àwọn àlọ́dẹ o. pọ́nlé ẹni àwa lọ lọ́nà àkó. Ọlọ́run ṣeun pàtí Benin ọ̀gá nù. aago ọjọ́ sí. aago kínni. èyí tí mo fẹ́ sun tó ní gbé aago ẹlẹ́pọ̀n. èmi ò mọ̀ kó rọra dáadáa báyìí lọ́ba wà. orí ẹ̀ dàrú fún dọ́sán. orí ẹ̀ dàrú fún dọ́sán. ẹ má bínú sáyẹn ra sa. ṣé aago kẹ́lẹ́ ní ọ̀rọ̀ wẹ̀rẹ̀ wo lọ máa mi sọ. ṣé aago tèmi náà sọ pé ọ̀rọ̀ dáadáa ló gbọ́ sọ. ẹ má bínú. ṣé aago bá mi rè é abájọ tó yọ̀ bí pé. bàbá ẹjọ ẹ má bínú jàre ọ̀rọ̀ náà bọ̀ fẹ́ máa túfọ̀ fún. dákun lẹ́yìn. torí tí mo bá mẹ́nu bà ọlọ́run ló tún ní òtún rí mi. ọ̀rọ̀ dáadáa ó ti di wàhálà o nítorí gàmí kú òní ta fẹ́ wọ́n làwọn bọ̀ ẹni àwọn lọ làwọn kò ní gbàgbàgbò kò sẹ́jọ́ kankan. wo bí ìmọ̀jẹ̀ ń tàn jẹ. inú mi dùn táwọn gan wá báyìí wọn ò lè fi ti ara wọn gbọ́ kò ní jẹ́ pọ́ọ̀lù ọmúròyìn bá wọn lé jẹ́ ń ṣàlàyé fún ọ sórí kété tó gbá aago fún mi n ò rí gbédé ṣọ́ọ̀ṣì o èmi ní kémi ó ṣe jẹjẹtì mo bá rárá pinsíìtì mo bá fi jí aago èmi ò rò bóyá owó wọn pé o bóyá owó wọn rò pé wọ́n bá trọ́ọ̀sì ọ̀kadà mi mọ́lẹ̀ wọ́n kọ́ gbọ́ stop mo ní stop ń bo mo ṣe bí ọmọ akin nígbà tí wọ́n fi ìdí ìbọn gbá mi lórí tí mo rí ìbọn wọ́n lọ ọmọ mi lọ́wọ́ mo ṣe yọ̀ǹda rẹ̀ fún ọnu wọ́n ti gbé aago lọ o èmi ọ̀rọ̀ aago gbédé ṣọ́ọ̀ṣì. mo fẹ́ béèrè kankan ẹjọ ṣé rapinsiti ni wọ́n gbé lọ lọ́wọ́ ẹni àbá aago tó wọ́n lè gba aago ọ̀gá. ẹ mọ̀ ṣe náwó sétí rẹ ni mo ní wọ́n gba aago pẹ̀lú rapinsiti. wọ́n lè gba aago ọ̀gá lọ́wọ́. mo gbá aago mi ní ẹ lọ. ó gbá aago tèmi ní ẹ lọ. èmi ò mọ̀. kọ́ kú ga kí wọ́n pọ̀ ga sí ọ̀sán. kán gbẹ̀mí mi. tó o já wèrè. ọ̀gá náà abiyamọ ní á. abiyamọ pé kí ni.
ọlọ́ta ago mi wá parọ́ òsì fún mi. mo yí ní rabisiti ni. kí wọ́n kọ́kọ́rọ́ kí wọ́n fi lè mọ̀ wọ́n ti gbà ní ìsìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló. wọ́n fún ọkọ̀ gbà gbogbo ọdẹ bí kí wọ́n fún ọkọ̀. àlàyé tó ṣe wàn tún ti mọ èpè tí ìbọn mẹ́lẹ̀ ọ̀gá jù ọ lọ. ọ̀gá ó lè jẹ́ rabisiti mọ́tò bí wọ́n bẹ̀rẹ̀. àbísí aláàgó wọn gbà inú wọn ti dùn ní ìsìn pé mo túfọ̀ fún wọn. tí wọ́n bá bí ọ̀dà bí mo ṣe ń lọ yìí kí n tó wọnú ilé kó gba aago bá mi ẹgbẹ́ aago bá mi ó lágbo ti sọ ẹgbẹ́ aago bá mi ṣé mi lẹ́yìn máa lo béèrè fún ọgbọ́n mi ẹ̀ bá lò kí èrò ọ̀kadà ẹgbà pé mo lè ṣẹlẹ̀ ló ń lé mọ́bílẹ̀tì wòyà bó wí balọ̀ fún àmọ́ lo agbára mi ẹ̀rù pé lásán lè ń jó lówó ni ṣé ṣe kọ́ ṣe lówó sùkúù ni tí wọ́n bá bí ọ̀dà má gba aago bá mi lé gbogbo eléyìí ń sọ̀tàn ọdún burúkú kí n tèmi. ọ̀gá pé aago gbé wa o aago náà mo sọ fún yín pé ẹ̀mí mi ò bọ̀ lé lórí o. ó fẹ́ tàkẹ́ mi ẹ bọ́ tó kò ní ẹ̀dá wù tẹ́lẹ̀ fún ọmọ ọmọ lọ́rọ̀ kẹ́mi pọ́lẹ́ẹ̀dì gbogbo ẹbí rẹ̀ gán bọ́ sí ó pé mi. ẹ̀mí bẹ́ẹ̀ lọ sọ fún ọ. láìsẹ̀ mi adìẹ. olùkọ́ sí èrè kí. èmi ò lè rà bọ́ tí wọ́n bá bí 1001 ẹbí ẹ̀dá ìtì ẹ̀bọ ní business ìbọn ní business bùrẹ́mà bùrẹ́mà ọ̀gá lórí àgbò ẹni fún ọ̀gá lórí àgbò tí ò ṣiṣẹ́ mo fi òkú dé iṣẹ́ fóònù mi búra fún ọ tó ìbà rí aago mi tí ìbà rí aago mi. ọ̀gá ti bí ọ̀gá bá bínú tán ọ̀gá ti bínú tán ọ̀gá ti bínú tán. ẹ rọra torí ilẹ̀ ti fẹ́ mọ ní bp báyìí so ti rí pé ọjọ́ bp wọ́n high torí lórí ọ̀rọ̀ àwọn ọmọ aago ọ̀tẹ́ mi o ọ̀gá aago ọ̀tẹ́ mi o. Oṣù mi o, oṣù mi. ẹ sà ó ní wọ́n jí ni o kò dẹ̀ rágo kò sí bó tó fẹ́ rí ó lè gbà lọ́wọ́ wọn ni. o sì gbọ́ wálé. náà mo fẹ́ ṣe. jẹ́pẹ́ wòye ọ̀lọ́rẹ́ mọ̀ ká pépà ní bẹ́yẹn méjì lura wọn pa lórí pé aago ọ̀gá wọn wọ́n tà. lórí aago. lórí aago. lórí aago àbí. aago ẹlẹ́pọ̀n tẹ́ni kí n lọ sún ná. gbogbo bí ọgọ sínú wọ́n tó fẹ́ fi róòpù mi nu pé ìmọ̀jì ní oṣù náà tẹ̀tẹ̀lẹ̀ ọ̀dà ìmí wọ́n sọ pé oṣù náà mo sì ní ọmọ sùn náà mọ́ ó sì wá sùn náà kí ló dé ògbé nǹkan mi fún mi. wo kò sí tó le gbogbo ẹ̀dá tó bá jẹ́ pé kádàrá tiẹ̀ gan wọ rìfáàsì ni èmi ìfẹ́ sàkánì mi. àwọn ẹ̀dá kan bẹ́ pé ìràwọ̀ wọn arógbòbògbò jẹ́ ni kò sí nǹkan tó ṣe lọ́dọ̀ mi tó wà pọ̀sítífù rí bó wa mọ́tò náà bí kò bá yẹ ọkọ̀ jẹ́ fún mi ni. kò sígbà tó gbé mi mọ́tò rí jẹ́ pé àmọ́ lọ́ba tó rí mi ò ní mọ́ mi bẹ́ẹ̀ ni kò sígbà náà tí ìrìjọ́ náà níjọ́ ní bá ní ọmọ tàn yé sí torí kọ́ mọ́ jẹ́ epo báyìí ń bẹ́ sọ̀kalẹ̀ pé mo wọlé lọ báyìí bá kí n tó padà déta báyìí inú ọkọ̀ òtútù sáàjàn lọ tàn yé sí mi ni bí mo ṣe nílé orí òkè ní ti bí pé bọ́ngálò ní í ṣe ọlọ́run sì ní gbà fún ọ àti pé gbogbo òsì tó ti gọ́ọ̀mù ayé rẹ̀ èmi ìbò lórí wípé dàrí o ìkàwé ríwó lọ ń ta nǹkan tẹ́ pé super glue ní òsì fi mú ọlá bẹ́ẹ̀ wá ń ta wọ́n bó lọ fẹ́ jẹ́ sí ẹ̀ẹ́jọ kú ni wọ́n wọnú ọgbà mi mọ́ o má jẹ́ rí ọmọ àtòkú àtàyè rẹ̀ fẹ́ rí ẹ́ sàkánì mi mọ́ ọgbọ́ for your information àwọn àkísà tó ń wọ̀ tó wà ń bọ́ sọ́kọ́tà mi tó ń pè lásọ wọlé kó kó wọn kí n ti géètì mi kọ báyìí má gba street o ń sọ fún àti àmà ńlá lọ́dọ̀ àríyàn pé náà bá dé street wọn mọ̀ lólè. kò burú tẹ bá ní máa lọ ẹ bá ń kó mi ẹ bá ń kó mi mo ṣáà ṣiṣẹ́ látijọ́ yìí owó mi wà lọ́wọ́ yín. ń wà á jẹ́ ọmọ yìí pé tọmọdé bá sun míkímí ewékewé wọn fi ń nù ń dì ẹ bá sì ń wọ ẹ tí bá bẹ ẹ jẹ lówó yóò pàdé tí yẹ jẹ lówó ìwọ wọn bàbá kankan ní mi o ìwọ kò rẹ mọ. ẹ bá ń kó mi sà kí n máa lọ. èló lówó dérò. láti ọjọ́ yìí mo níbi tí mo máa ń kọ́ sí owó mi ó lé 2 million tó wà lọ́wọ́ yín. ó lé 2 million. bẹ́ẹ̀ ni sà. 2 million lówó ẹ̀dínwó lọ́mọ. bẹ́ẹ̀ ni ọ̀dà mo lè tún wá gbọ́ ó lé 2 million. bó ló ti ṣàgọ́ ẹlẹ́pọ̀n mi. kò lè àgọ́ ẹlẹ́pọ̀n pàápàá 5,000 ẹyọ 5,000 bó tẹ̀ tó wá bùkún pé àríwá ẹ̀rí torí àgọ́ ẹlẹ́pọ̀n ni ẹyọ 10,000 tó wá wá àríwá ẹ̀rí pátá kò lè ju 30,000 lọ ẹyọ ló 2 million mi ẹ bá ń kọ́ yòókù. mo ṣe rí pé bó tó ń ṣe òfin ṣèkà mo ò fowó tọ́ ọ ni ebi ọgbà wáyé nínú òsì tó tíìkì ni kò lè jẹ́ ọmọ tó mọ dáhùn yìí ọ̀gbẹ́ni ókè mo tún wá fẹ́ sọ pé ọ̀dọ̀ owó rẹ̀ mo tún sọ di 3 million naira bó ṣe wà lọ́ọ̀ mi mo tún bọ̀ fún promotion. ṣe ẹ bá ń kó owó tèmi mo fẹ́ owó tèmi mo fẹ́ ẹ bá ń kó owó mi. ní sùúrù rẹ mà
ọtún jẹ mí ń gbèsè ni máa gbọ́ sórí aago tó ń hun aago ẹlẹ́pàá tí mò ń béèrè lọ rẹ̀ sórí pé dídìrín ni mo fi ń dààmú wá aago kiri ọbẹ̀ gbọ́ wọ́n ní pé èèyàn bá rán àti òrìṣì rárá gan-an pé wíwá ohun ìtura wọn débẹ̀ báyìí wọ́n rà lọ́wọ́ 10 million àbí 50 million wọ́n ní bá ti rí ẹni tó ti dolówó láti ilẹ̀ wá bí irú mi báyìí bí wọ́n ṣe máa fún 50 million naira àbí 100 million wọ́n ìmọ̀ bẹ̀ mí 50 million àbí 100 million wọ́n ìmọ̀ bẹ̀ mí. Tákùlà ọ̀gá ẹ bẹ̀rù Ọlọ́run lórí àgọ́ mo bá ń ṣe ni lórí àgọ́ ẹlẹ́pọ̀ lẹ́ sọ pé 50 million 100 million 2 million mi ẹyọ 20,000 bẹ́ẹ̀ ẹ bá ń kọ́ yòókù bẹ́ẹ̀ bá sì fún mi lọ́wọ́ ẹ lè wọlé sínú bí. ẹ lè wọnú ilé yìí. oní máa gbowó mi oṣù máa lọ. Bùrẹ́mà. ẹ bá ń kọ́ mi nì kẹ bá ní máa lọ ẹ fún mi lọ́wọ́ mi. ẹ fún mi lọ́wọ́ mi ìjà wọlé o ẹ bá fún mi lọ́wọ́ mi lónìí ìjà wọlé síbi. káàngó yẹn wọ́n tó ń dọ̀bì òṣòro. lọ́wọ́ tí mo wà yìí ojú mi ẹ̀jẹ̀ wà lójú mi gbọ́n kankan mọ́ o. gbóòórùn ọtí lẹ́nu rẹ̀. ẹ̀jẹ̀ wà lójú mi o. ọ̀rọ̀ mo gbó wá bá mi jànú lé mi. wọ́n lé ló fún mi láwọn ó yẹ kébì náà kí n dúró tán ni. àmọ́ ìyá mi jẹ láti jọ ẹ̀ ṣé àmọ́ bẹ́ẹ̀ bí ọba ṣírí yìí bẹ́ẹ̀ bí ṣe ń gbẹ̀yìn káàkiri yẹn ṣé bí ọba ṣírí ni ṣé bí ọlọ́gọ̀ owó ni ọ̀gá ṣé bí ẹ tẹ́ ń jẹ bẹ́ẹ̀ dọ́gbọ́n sí ni. èmi náà tí àbọ̀ ọlọ́gọ̀ owó ṣe mọ́ ọ̀gá ẹ fún mi lọ́wọ́ mi ẹ fún mi lọ́wọ́ mi ẹ fún mi lọ́wọ́ mi. owó mi ọmọ lẹ́nu ẹ Bùrẹ́mà tẹ́fẹ́ gbogbo bó ṣe dúró ìpalawata àlùbáríkà mi ni. ṣebí kádàrà rẹ lò gbàgbé yẹn ló kádàrà mi mọ́ ẹ bá mọ́wọ́ mi ọ̀gá ẹ bá mọ́wọ́ mi. tí n bá ní pé mo withdraw bá kádàrà mi lára rẹ gangan ìhòòhò lọ́bọ̀tà nù ọgbà yìí lórí òun mi lè ra sọ wèrè bọ́sùkọ̀. mo ṣiṣẹ́ fún yín ni o mo ṣiṣẹ́ fún yín ni o mo sì ń dáwọ́ sí yín lọ́wọ́ tipátipá ni. èmi mo wọra mi lápè ń jáde sí ọ ni mo fẹ́ yà fún. ẹ sà ní ìbá yín ṣeré o mi ì mú lọ́rọ̀ o ṣáàmì ẹ ṣọ́ra yín o mi gbọ́n kankan máa wọ́n ti gé mi létí lọ o. wọ́n gé ọ létí lọ. mi ì lè parọ́ fún yín o owó mi wá gbà ẹni má bàa yín ṣe mọ́ ẹ bá ń kọ́ mi ó tẹ̀ tásìkò tó gẹ́. tí n bá ní ṣe bí mo ti tó fún ọ ṣébí tí ẹ wọ́n gé lọ wọ́n gọ̀ọ́rùn mọ́ owó rẹ kí n fọ lówó rẹ àbí. bẹ́ẹ̀ ni sà ṣe má ka nàmbà wá ni. dé n pè wọ́n gbó wá mo mọ lórí. wọ́n gbó wá fún káàṣì ni. ẹ ṣeun. hello èmi náà ni ẹjọ́ ẹnìkan wà níwájú mi báyìí tí ń mi ẹsẹ̀ tí ń mi ara mà ó ní mo jẹun 2 million naira mi lè ṣe afẹ́ sọ́ọ́ di 3 million fún àwọn 2 million tó ní mo jẹun tí àwọn èèyàn wà nílẹ̀ lẹ́yìn bá ń gbówó wá fún kò ní lè yàn mẹ́ta 2 million ní ń bọ̀ jẹ́ pé méjì nìkan gbé 1 million wá fún ẹjọ́ dákun mo bẹ̀yìn kọjú owó tuntun minti àbí minti ọ̀dà. èyí tó bá wọ̀ kán gbé wá kásá ti gbówó mi wá èmi ní gbówó mi. wọ́n má jà kúrò nù. agbówó mi lónìí. ní sùúrù wọn pariwo òun náà ní pariwo tẹ́ ń gbọ́. wọ́n má jà ní sùúrù wọ́n má jà kúrò nù ọ̀rá kan bá bọ̀ ẹ dákun àti ọba gbẹ́jú wọn san ogun dáadáa torí pé àti gbé ẹ̀sìn nífẹ̀ẹ́ wọn máa bá ru owó káàkiri gan san ogun dáadáa wọ́n gbé wọn 1 million ẹ̀sìn ẹ dákun ẹ má pẹ́ ẹ̀rí dààmú má jà géètì mi. ẹ sà tó àgbà gbówó dèmi kúrò mi. wọ́n ti ń lọ gbé wá. kọ́ má pẹ́ o kọ́ ṣe kíá o. tòun ní dòtí wèé dé ni. bó ṣe rí nìyẹn sà ẹni má bàa ń ṣe mọ́. bàbá wa nu ẹnu ẹ àṣọlẹ̀ fún ni bá ṣe screenshot. bàbá àgbà àgbà oyè aláyé tó ń pàṣẹ. arákùnrin ni ó ní òun fẹ́ gba 2 million lọ́wọ́ mi pé àlùbáríkà ọ̀la tipátipá pé awo mọ́mọ́ pé wọ́n fẹ́ sọ gbẹ́dìgbòrò wọ́n fẹ́ sọ àtàndọ̀jà ẹ dákun ẹ bá ń ṣe wòlímọ̀ fún ẹ máa fún wọn omi ẹ má jẹ́ òní ẹ má jẹ́ òní. bàálí ẹ ti gbé sẹ́fà wà nìyẹn. ó dàgbọ́ lórí kí ìyá ọmọ mi ẹ̀. ẹkú òṣì ẹkú ìyá ẹkú òṣì ara ta mára yọ mo lẹkú òṣì ẹ mọ̀ kú ìyá ẹkú òṣì ara ta mára yọ nílùú tó lọ́ba tó níjòyè ajáwé wù oró ṣọ mọ̀rẹ́ mọ̀lẹ́rẹ́ kó mọ̀rẹ́ mọ̀lẹ́rẹ́ kó. ẹgbẹ́ sà ẹ kú kalẹ̀ o ẹ sà àwa yìí mo ń kí o. kọ́ máa kíá mo ti kí mo rí pé mo ṣe bí ẹni pé mo sùn ni ní sùn ó rò pé mo ti sùn ni baba landlord ṣé ò sínú tútù yìí ó ti yẹ wọlé lọ sùn.
tí mo fi jókòó ní orí ilẹ̀ mi tí mo fi jókòó sí abẹ́ igi tí mo gbìn kí ni how dare you tí ó fi lè mọ béèrè lọ́wọ́ odidi landlord pé kí n wọnú lé lọ sùn ṣé mi mo fẹ́ sọ pé mi mọ̀ pé ọyẹ́ wà lásìkò yìí àbí mi mọ̀ pé ọ̀gẹ̀nìtì wà gbogbo ẹ̀ tutù èmi tí mo jókòó síbi tí mo jókòó kò ní nǹkan tí mo gbẹ́kẹ̀lé kí n tó jókòó síbi ó ti ní nǹkan tí mo fi ń pa tínkìn. èmi náà rí bẹ́ẹ̀ sà. kí ló ṣẹlẹ̀ gangan báwo ni kí ló ṣẹlẹ̀ owó mi ńkọ́. jẹ́ tó wó ni. owó kọ́. ibi iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀ tí mo sọ fún yẹn ọlọ́run ṣe mo ti rí iṣẹ́ mi kẹ́ ẹ máa wo àwọn tí mò ń bá ṣiṣẹ́ nìsín wọ́n dáa gan tó bá máa fi di ìparí oṣù yìí máa san owó tí mo jẹ yín tán pátá ẹ fọkànbalẹ̀. o ti kúrò níbi iṣẹ́ tó wà tẹ́lẹ̀ lágbára Ọlọ́run o ti wá bọ́ síbòmí òpònú dìdìrìn amùsùà amukumẹ́kọ̀ inú ẹ̀ sì ń dùn ó gbá bọ́ọ̀lù ó gbá lórin gbàs nígbà tí ẹ̀ gba pẹ́nátì lọ tó yìí inú ẹ̀ ń dùn ó ń bá èèyàn kan ṣiṣẹ́ ó ń bá èèyàn ṣiṣẹ́ ọmọ inú ẹ̀ tí ó yẹ pé tó bá jù ọ lọ bóyá ló lè gbọ́dún kan lọ ẹ̀ ó ń bá ṣiṣẹ́ ó ń dá owó sí lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tí ń ṣe bísíǹsì kan ni tó wá ń rówó lórí òwò tí ń ṣeun tó wá jẹ́ pé gbogbo èrè tó wá ń tún rí lórí iṣẹ́ tí ń ṣeun ibi iṣẹ́ mẹ́rin tó ń kó gbogbo ẹ̀dá sí níjọ́ tí bísíǹsì máa padà fọ́ọ̀lù ayé ń tọ́ ń bàjẹ́ ayé ẹ̀lú lẹ́nu bẹ́ẹ̀ náà lọ́wọ́ tiẹ̀ náà nígbà tí ọ̀ ń báyẹn ṣiṣẹ́ owó tó o bá rí tó jẹ́ bíi owó kí n gbà kí n tọ́jú ẹ o owó àjọ o owó jẹ́ mélòó lọ báńkì o kó sọ́dọ̀ ẹni tó ń bá ṣiṣẹ́ nígbà tí tiẹ̀ náà ṣé kò bá o papọ̀ o ò rówó eléyìí gbà mọ́ o tún wá bẹ̀rẹ̀ sẹ́ni ṣé kìí ṣe pé o tún lọ dáwọ́ sọ́dọ̀ eléyìí. ẹ sà alákọ̀ọ́kọ́ mo ti láǹ lẹ́sìn mi ó gbé mi gógó ni ṣùgbọ́n eléyìí tí mo wà nísìn tún ṣan bàbá yẹn bó ṣe wà yẹn wọ́n tún máa fún wa lówó oúnjẹ wọ́n máa ń dáná fún wa nílé yàtọ̀ sówó iṣẹ́ wa o tí ó dẹ̀ sínú àjọsọ wa so ẹ fọkàn balẹ̀ wọ́n lè gbé mi gógó eléyìí nísìn màá sanwó yín gbogbo owó tí mo jẹ yín màá san láìparí oṣù. ọ̀gá ilé ìtọ́sẹ̀ bá bẹ̀rẹ̀ sẹ́ ọ̀gá ìdá mi. àtúnṣe ọ ni kò lè gbé mi gógó ní tiẹ̀. kí ni NAFDAC number yìí gangan. téèyàn bá dá sí NAFDAC ò ní mọ̀ bọ́dà àbí ọ̀dà ni. baba landlord wọn kì í lo NAFDAC fún èèyàn nǹkan jíjẹ àti mímu nìkan náà máa lo NAFDAC number fún pé kí ìjọba fò tẹ̀lú ká tó lè máa jẹ́ ó lè má bàa ṣe palára fún wa ṣùgbọ́n àwọn èèyàn àti wa àtàwọn àjẹyàn lówó kò sí tó kan NAFDAC pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọ́n dà. tẹ́mi tẹ́ ẹ̀kan fẹ́ mọ̀ náà ni wípé ṣé ọmọ mi o ǹjẹ́ ọmọ ìgbà kékeré mi wọ́n sọ̀tàn kékeré mi fún ọ rí. mi ì gbọ́ yẹn. Pentagon ni mi o sọmọ tí wọ́n Pentagon. bóyá tí mo rò sí náà ni mi o. ọmọ tí wọ́n Pentagon. àwọn tó ti pẹ́ntà. tó pẹ́ gbà síbẹ̀ àkó ẹ̀ ni mo pẹ́ lórí títì gan o mo pẹ́ lórí títì gan o wàláì mo yà wẹ̀rẹ̀ gan o mi ò gbádùn rárá ni o gbogbo àwọn àdúgbò yìí kò sẹ́ni nǹkan tí mo ṣàdúrà fún mi tẹ́lẹ̀ o èpè ni o. ẹ̀mí ẹ̀mú yankin tó gbalé. etí mo kàn fẹ́ sọ fún ọ ni pé lágbára Ọlọ́run tó sì bá ti délẹ̀ mo gbàgbé mo jẹ́ ń sìn ọ lówó o mi ò ní mo ẹ̀sẹ̀ gẹ́gẹ́ gbèlúgbèlú ni o ìlẹ́mì àti sinwó kó mọ̀ lọ yí ọmọ lọ́wọ́ o. ilé ò lè jọ̀wọ́ lágbára ojú bẹ́ẹ̀ lọ kó sí wàhálà. bàbá kí n tó máa lọ mi ò yá mo rí ṣọ́ọ̀tì kan. irọ́ o lè mọ́ gba ṣọ́ọ̀tì kan o lè gba ṣọ́ọ̀tì mẹ́ta òpònú wèrè ẹni tó ti sínwín. ẹ má bínú. ó ń gbèsè tó fẹ́ mọ́ mú nǹkan. ẹ má bínú bàbá. tó bá mú nǹkan yóò dá wàhálà lẹ́sìn rẹ̀ lọ́rùn tí kìíní bá wà ń lé yọmọ. mo rí yín ná. wèrè yọmọ lọ jòsì tó sì ń lé ó ń lé. èmi náà ti mú kíní jù bí ẹ máa dénú lé nísìn máa kọjú sókè máa rí mo tiẹ̀ ní mo tà káàkiri máa kọjú sílì lè máa lọ róòlù bẹ́ẹ̀ sì ni jẹ̀dí ni èèyàn lè mọ̀ mu ọkùnrin ò ní pé bẹ́ẹ̀ bá mu jẹ̀dí kẹ̀. kíní náà bá ti wọ èèyàn lára báyìí ìmọ̀ dàbí pé ojú èèyàn mọ̀ pé yìí ni mo kàn flow ni nígbà tí mo sọ bóyá mo bú bàbá bóyá mo bú yẹn nìyí mọ̀ ìgbà mo já ráyè dáadáa wẹ̀. mi máa fún ọ rìn mi ti ní ìní ṣàgbèrè àmọ́ mi lé ojú mi ò fọ́ Bíọ́lá
Ẹ̀rọ èmi náà ni. Báwo ni? Dáadáa ni sà. Jẹ́ ká mọ bàbá ẹ̀ máa bọ̀ báyìí. Okay. Níbo wá ló ń dàgbà nóòrùn Bíọ́lá? Mo fẹ́ sáré lọ́rọ̀ rẹ̀ mi kan bẹ́ẹ̀. Ká má parọ́ tó jọ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Bó ni gbogbo ọ̀rọ̀ tá a wá sọ látijọ́ yìí náà? Mo sì ní ìfọkànbalẹ̀. Tí náà mò ń ṣe. Irọ́ ni. Tọ́tọ́. Ọ̀yá dì mí lọ. Yọlá o, kára mú parọ́. Mo tó láti tó rí ra ní ìsìn. Ẹ má wọ̀rọ̀, mo lè wá bá yín lọ́la. Ọmọlé ọ̀dọ̀ wa. Ṣèbí ilé tẹ̀ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn náà ni. Mo sì kúrò mo ti ń gba sẹ́ńdíìsì àbò olówó. Ibẹ̀ lẹ́ ń gbé sí. Ẹ mọ̀ pé ìyá Bílíkì burú tọ́pọ̀ wálé ìyá Bílíkì lè mọ̀ bọ̀ fà wàhálà. Wáyà mi ò sì gbádùn. Ẹ kò sí wàhálà, ibẹ̀ bọ́ lówó lè wá ń gbé sí àná. Ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Màá wá bá yín. Ọ̀ wá lọ bẹ̀ mí. Mo sì ń lọ bẹ̀. Nílé ọ̀dọ̀ yín. Bá ti yàm sálẹ̀ bẹ́ẹ̀ yẹn náà níbẹ̀ mọ̀ bẹ̀ tẹ́lẹ̀ náà bí tẹ́ ti máa ń bá mi. Ìwà wa ní alẹ́. Ẹ kò burú kò sí wàhálà. Ǹsìn wa mú fóònù lọ́wọ́ tí má ti débẹ̀ tí má ti béèrè Bíọ́lá. Ṣé mo ní màá yín lọ́wọ́ tẹ́lẹ̀ náà? Ẹ ti gbàgbé ni ẹ fọkàn balẹ̀. Bíbí. Mo ti ní ìsinyìí. Èmi ká. Ẹ ṣe ẹ tètè máa lọ. Ẹ ṣe o. Ẹ mọ̀ pẹ̀. Bí. Àtàrò kí ọdẹ ọ̀rọ̀ ọmọ ìṣe àtàrò kó dẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bí omi tẹ̀sán bí kúùkù ṣùgbọ́n ayé mi lóde báyìí. Ẹ fà ẹ̀yin wà lẹ́rọ iṣẹ́ ẹ̀yin lẹ́rọ iṣẹ́ ó ti jáde. Mi ò kọ́ sọ̀rọ̀ sókè. Ó ti jáde ẹ̀yin lẹ́rọ iṣẹ́ mọ́mì. Mo sáré lọ. Alẹ́ ẹ̀rọ iṣẹ́ ó ti jáde ibi tẹ́ ẹ̀rọ ló kọ́ máa ń ṣiṣẹ́ ó ti lọ bẹ̀. Ẹ̀rọ iṣẹ́ ó ti jáde ó ti lọ bí tẹ́ ẹ̀rọ. Jẹ́lẹ̀ sí ilẹ̀. Èmi wà níbi ẹ̀. Èmi wà níbi ẹ̀ o. Èmi wà ṣe níbi ẹ̀. Iṣẹ́ tẹ́ ẹ̀rọ kò tí ì dé ó ti lọ bí tẹ́ ẹ̀rọ ẹ̀rọ iṣẹ́ ó ti lọ. Mo fẹ́ tẹ̀lé lọ. Mi ò ní mo fẹ́ tẹ̀lé lọ mà. Ṣé kí n wá lọ ni? Èmi tí mo wà kó ìdùn. Bẹ́ẹ̀ ni mà. Kó ìdùn látàrọ̀ tí mo ti ránṣẹ́. Bẹ́ẹ̀ ni mà. Kó ìdùn látàrọ̀ tí mo ti ránṣẹ́. Ilé ìṣúwọ́ nìyẹn. Ilé ìwọ nìyẹn. Ilé ìfẹ́ ìṣúwọ́ nìyẹn. Ẹ bá tí mo ti ránṣẹ́. Ibẹ̀ jìnnà náà díẹ̀ ó lọ́sẹ̀. Ó fẹ́ bá mi wá lọ. Ó fẹ́ bá mi wá lọ. Wọ́n kò ṣe kó ní ìdáná. Wọ́n ṣe kó ní. Ìwọ́n ti fẹ́ bá mi wá lọ. Yẹ́n máa ń yẹ kó bá mi wá lọ. Lọ́kọ́ ṣe ń gbọ́ mi ẹ̀rọ ojú omi. Kí ló ṣẹlẹ̀? Ẹ ó tẹ̀tẹ̀ tì wá dà. Ó ti dà ní gbogbogbò ilé ló bá parí. Àwọn kí ló dé kí àwọn yóò ṣe àwọn oríta ìwé ni ó fẹ́ tẹ̀lé lọ ni ó fẹ́ wá lọ ni ṣé ló ń lọ ṣe kó bá mi lọ. Ojú orí yóò torí yìí náà. Ẹbí ló bá sọ̀rọ̀, olówó ọ̀tà àwọn ọ̀dẹ̀ tó sọ fún gbọ́wọ́ lọ́fọwọ́ tàkàtà. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé kí ló tó lu arákùnrin kí ni rí sìn? Ó dẹ̀ jọ́ kí mo bá lé lé nìyà ó dẹ̀ ga lọ́rùn mọ́lẹ̀ kí ló ń ṣe wọn obìnrin báyìí? Bá ti kì í ṣe pé bí àwọn olùrìn àjò mo wà lókè. Ẹbí inú bíbí gidi gan, mo fọ́ ọ̀rọ̀ iṣẹ́ látàárọ̀, wọ́n kọ́ lọ́wọ́ àkọ́, ó ní ẹlẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mi ò rí, ó bẹ̀rẹ̀ sí ní wá káàkiri, nígbà tó bá dé, mo lọ owó dà, nǹkan tí mo rẹ̀ kò rí múlẹ̀, owó wá dà, Ọlọ́run gbẹ̀rún, òun tó fi díẹ̀ ránṣẹ́ sí ìyàwó nílé. Hello, ṣé o gbọ́n tó wí? Ọlọ́run fowó rán iṣẹ́ nínú owó yẹn fi ránṣẹ́ sí ìyá ọ̀dọ̀ tó fi gẹrun, ṣé òótọ́ ni? Bí mo ṣe ń lọ sọ́jà, mo bá lọ láàrin ìjà, mo bá lọ jàù mo bá lọ yẹ mo ṣe níyà mo fẹ́ ra nǹkan kí n ná ọjà alápapọ̀ tí mo máa ń rà wá sí stọ̀ mo bá fọ́ bá mo bá rí pé kò sówó ń bẹ̀ mo bá rò pé mo fún mi lówó mo gbàgbé ẹ̀ ni mo bá rí pé ó ti sọnù owó sọnù ni ojú orí wọn tó owó sọnù ni. Owó yẹn sọnù owó tó fi rán wọ àgbàlagbà níṣẹ́ gbóná ó mọjọ́ orí ẹ̀ ni. Ojú orí ọ̀kan àṣìṣe. Ọjọ́ orí òkà ṣiṣe. Ọgbọ́n tó rí yẹn ó lóun sọ owó nù ni mo wá ń bá a fà pé pẹ̀lú èjì ẹ̀ yìí ó ní nobody above mistakes pé ọjọ́ orí òkà ṣiṣe lọ́mọ wèrè yìí. Ẹ kí ló sọ kó kó lọ fún ìyàwó. Kòtò ṣé mi sọ fún ẹ pé ó lóun kówó fún ìyàwó mo lówó tó sọnù ó ní í ṣe lówó sọnù naturally. Màá fún ẹ lówó tó sọnù èló ni. 5,000 ni. Irú ẹ̀yà burúkú ọlọ́kọ̀ tó lọ́kọ̀ fún ìyẹ́ irú ẹ̀yà burúkú ọlọ́kọ̀ tó kọ̀ fún ìyẹ́ èmi ò sẹ́yìn ọ̀tún gbèsè láyé lóṣù mọ́lọ́kọ̀. Kò kọ́wọ́ fún ìyá ẹ̀ kò bá mi sọ pé òun kọ́wọ́ fún ìyá òun. Kò náà kí ni hello please. Ojú mi dáadáa. Ṣé kìí ṣe pé ó jalè? Rárá o kú ìjáde rí ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́ mi rí
bó ṣe sọnù gan mi o. tí máa sọ fún ẹ pé kí o búra ńkọ́. Mo lè fogún búra. Ẹ yá lọ sí ìgbó tó mo lè mú mi láti ilé sọ̀rọ̀. Ìsìnkú tó fogún búra. Àbí ká ṣe ìbẹ̀rẹ̀ ẹnu lẹ́yìn ni. Ó yá máa lọ. Ọ̀rọ̀ kò sí wàhálà kò sí ṣe wọ́n bí. Máa fún ẹ ní owó yẹn padà. Àfi bẹ́ẹ̀. O dúpẹ́ àbí? Kí làwọn fúnra wa fún? Kò sí àìdúpẹ́ ara ẹni. Èyí tí mo ṣe yìí wọ́rí bí oore. Àyìn wọn bí a ṣe lóore téèyàn dúpẹ́ bí ọlọ́ṣà kò ní dẹ́rù lẹ. Kí làwọn fúnra wa fún? Sálárì ẹni máa yọnú ẹ̀. Kò ní ìdí pò ń kí mi má dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ wò ẹnu ti fẹ́ ẹ wò bùkátà gbèsè ti pọ̀ nílẹ̀ oṣù ti lóyún ẹ jọ̀ọ́. Oṣù àbíláyọ̀. Tí wọ́n ti gbọ́ mọ̀ ń wú ẹ̀ ni ọ̀rẹ́ mi mú ìdí ìbọn ọ̀rẹ́ fọ́ mi lọ́mọ fi pa ẹ́ jáde. O lè fọ́ọ̀dì ìbọn ọmọ lórí. O jẹ́ mílítírì. Ṣé ìbọn wà lọ́wọ́ ẹ̀? Tóbi ní ó dàbí pé kò fọ́ọ̀dì ìbọn ọmọ lórí. Ẹ wo tún fọ́ ọkọ mi lẹ̀ sí. Ó yá ń dínkù ọmọ. Ó yá ń dínkù. Ó bàstà. Kí ni ìdánilójú pé kì í ṣe pé o jí owó yẹn? Ẹni sùúrù tí bá fẹ́ ẹ sọ ẹ bá sọ. Ṣé o ti ẹyin nì sí ẹ bá sọ. Jọ èso mi sí di àyè. Jọ. Wọ́n sọ báyìí. Sọ mi. Wọ́n ní iṣẹ́ àwọn náà máa sọ. Omi kọ́. Ìyá mo ní èso mi ẹjọ. Èso mi. Ta ló gbérù ẹ̀? Èyí ò ní. Ẹbí bọ̀ bó ṣe fẹ́. Ṣé ní nǹkan tó mọ̀ yìí ṣe nínú ilé yìí? Kó ṣe kọ́ tó dá o. Ètò ayé ò ní dẹrù ìyá mi. Ó fẹ́ pa mí. Ó ti ẹrù mọ́ mi láyà. Ó ti ẹrù mọ́ mi láyà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé kò yẹ kó ọba wípé bó ṣe ti ẹrù mọ́ mi láyà? Ẹbí ò ní kó lọ dànù, ògùn gbé dànù. Gbọ́dọ̀ ọtún ṣubú ṣeré. Kọ́tù fọwọ́ kan ti ṣubú ṣeré. Ẹni sùúrù. Ọkọ̀ jábá ju ẹ̀rù. Ẹni wọ́n kó iṣẹ́ tẹ́lẹ̀. Owó là ń wá, owó là ń wá, owó là ń wá, money on, owó là ń wá, owó là ń wá. Àdàbò ti tó, ó tó. Ẹ ká sọ. Hello. Excuse me. O fẹ́ fi abọ́ ìgbé oúnjẹ fóun kó wá jẹun àbí? Irọ́ òun kọ́ ló tẹ̀bà kúkúrú. Mi ò sọ pé òun ló tẹ̀bà. Nínú ilé yìí, ẹ gbọ́dọ̀ gbóúnjẹ fún un. Ó ń sìngbà lọ́wọ́. Ojú mi, ó dìgbà tí owó tó sọnù tí mo bẹ́ẹ̀ san láàárọ̀ yẹn tó bá pé kò tó jẹ́ ẹni tí ń bí. Bẹ̀bà bó ṣe ń ṣíwọ́ látọwọ́ ìyá yín. Oúnjẹ wọn ìyàwó wọn ìyàwó ń gbọ́n. Ó yà wèrè ní kí ni tiẹ̀ wọ́n ló fowó rà. Mo ti bẹ̀rẹ̀ ní àbí ìyá máa jẹ́lé lọ. Ẹ lè kú kọ́ mi ní ẹ̀lọ́. Bẹ́ẹ̀ ni pásítà gbọ́ orí ẹ̀ fún mi. Èmi mo gbé wá ìjọ. Mo lóò ló ń jẹ́ bí. Ó ló ń jẹ́ bí. O fẹ́ gbé ẹ̀bà. Ó yà jẹ́lẹ̀ please out. Bọ́tà. Ó dìgbà tí o bá sọ owó ẹ̀ pé kó tó jẹ́ ẹni tí inú lé yìí. Ṣé ká lọ máa jẹ́lé lọ náà ni? Màá lójú kòkòrò ní. Kí lọ máa jẹ́lé lọ náà? Má bu oúnjẹ fáwọn ilé ìbí ẹrú fún wọn lóúnjẹ dáadáa tọrọ ò lẹ́sẹ̀. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ṣé bó ti gbọ́ ẹlẹ́wà ṣàpọ́n ni? Mi ò bẹ sọ pé ṣe bó ti wọn. Mo ní kó fún wọn lóúnjẹ ni. Ọ̀tọ̀ níṣòro àwọn ọmọ yìí, ọ̀tọ̀ níṣòro tiẹ̀. Ẹ wo, ṣé ẹ rí àwọn tẹ́ ẹ fọwọ́ yìí? Wọ́n kú nígbè. Dádì, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún ọkọ bá mi fẹ́. Kí ló dé? Mo ń ṣe period, mo ṣe menstruation, so ń jẹ́ kí ebi máa pa mí. So tẹ bá ń ṣe menstruation, ebi máa ń pààyàn. Torí mo ń lose blood. Tó bá jẹ́ wípé each time tí wọ́n bá ti ń ṣe menstruation lè bí ń pa ẹ́, kó kúkú yá máa pa ẹ́. Ìtàn bù fún ẹ ti tó. Jọgbọ́, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ wo, ó nìyẹn. Ẹ bá kọ́ wá sí báyọ̀. Oníjẹkújẹ òṣì yìí. Ẹyẹ oníjẹkújẹ. Olówó orí mi gan gbọ́dọ̀ jẹun jù. Torí mo rí pọ́n tí ń sanra lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta. So kí bàbá ẹgbẹ́ kú. Ṣé kí bẹ̀rẹ̀ àwẹ̀ kí n máa gba àwẹ̀ láti sìn lọ
owó rí mi gbọ́dọ̀ jẹun púpọ̀ ní mọ́mọ́ kan tí mo sọ bá lọ sọ àjò nísìn ẹni lè gòkè ẹni lè ẹlẹ́lẹ́ ẹni sì lè ṣe kọ́kọ́. àlọ́ òní wọ́gbọ́n ní lè gòkè ìtọ́kalẹ̀ tó bá sanra jù ṣé kí n bẹ̀rẹ̀ àwẹ̀ ní lójijì. olówó rí mi. karamọ́. olówó rí mi ẹ tọ́jú mi gidi kan o ẹ ṣe mo dúpẹ́ o èmi kankan bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́nà kí lè tẹ̀lé ọlọ́mọ jẹ́ kí n ọ̀daràn mi lè ṣe irú mi lọ kílọ̀bù mi lọ síbi kankan wọn bá bí tí mo mọ̀ pé mo lè lọ òun náà ni mo lè lọ. kátikáti eré yìí máa ń ná ó máa gan tí yọ. àwọn ọmọdé náà máa jẹun lórí kíchìn èmi tí ó yẹ pẹ́. ta ló fẹ́ rescue mi ẹ̀wọ̀n máa bó ṣe ń jẹun. ọmọ ọmọbìnrin ṣe ń bu ẹ̀bà mo kẹ́ràn mo ni mo já sí. mo ti wọ one chance. hello kí ló tó ń bu ẹ̀bà bẹ́ẹ̀ yẹn tó ń rí bọ ẹnu ṣé o rò pé bí èèyàn bá ṣe oúnjẹ ló ń jẹ ni ṣé o rò pé yàrá ẹ̀ tiẹ̀ ni. lọ́nà ó dáa pé ní kọ́ńbó ni. ọ̀ọ́ ilé ẹ̀ka tó ń kú ni nígbà tí ìṣe tó ń jẹ yìí sá lọ fún ẹ ṣé kò lè àfẹ́ tiẹ̀. ẹ lọ ilé ẹ̀ka náà fún mi lọ́nà. tó bá ṣe ń ṣe ọjọ́ ìbílẹ̀ ojú oorun máa kà á ọjọ́ ìbílẹ̀ ojú oorun gbọ́dọ̀ ṣe ọjọ́ ìbílẹ̀ ojú oorun. sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ di ẹ. Morimu ètè sọnù Morimu ètè sọnù kò mọ̀ sóhun. ẹ rọra mú mi. Yeah. How are you? I'm fine, sir. How's everything? Fine, sir. Ladies and gentlemen, bye-bye. This is my golden daughter. Daughter? Àbí adopted. Ọmọ mi, adoption lady ni. Ọmọ mi tọ́lọ́run jogún fún mi láyé àti lọ́run èmi àti ìyá ẹ̀ ló dúró yìí. Kò sí nílé tẹ́lẹ̀. Ó dé láti school. Mo dẹ̀ láti introduce gbogbo yín pátápátá tẹ́jọ́ ṣiṣẹ́ sí. Àtẹ̀tìjọ́ rí atẹ́lẹ̀tẹ́lẹ̀. He was driver wọ́n ti mọ̀ tẹ́ ó ti mọ̀ ẹ́. Yes. So nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ shake one by one. Please go ahead. Hi. Ó ní hi. Hi yo, láìsí ẹran. That's all. That's all. That's all. Cook lẹ́ni jẹ́. Ẹni tó wà ní kitchen gangan rẹ̀ ó kàn máa ń rún òun ṣẹ́ ni. Ẹni yìí ni driver òkúkú tí mọ̀ yẹn tẹ́lẹ̀. That's all. Ó jẹ́ bí ó ṣe jẹ́. Máa try láti sọ gbogbo ètò kù tó bá jókòó. It's all right. Ọmọ yín ni wọ́n. Take it easy. Sit down. All right, thank you, Daddy. Ẹ rọra. Ẹ sí dáadáa lẹ́dí. Adúpẹ́. Rárá, lágbólódé. Lábúlódé. Ṣẹ́gbẹ́ ẹ̀dẹ́ rẹ̀. Ṣé olórí burúkú ni ẹyin? O pa mi ẹmọ please. Gbàtẹ́ ni mo dé rẹ̀. Lágbólódé ṣe àgbẹ̀rẹ̀ kò ṣe dáadáa lóde. After the introduction, kò dé dáadáa lóde mo introduce ọmọ mi sí yín. O má kọjá ìlera ẹ̀. Golden daughter. Yes, sir. Àwọn staff bàbá ẹ̀ ló meet yẹn. All right. Ẹ rojú mi. Ọmọ ọlá ló jókòó yìí o. Ọlá ń bẹ lára wọn. Ọlá! Ọlákùtọ́ Ọlákùsẹ̀yìn Jaburata. Ọlá sọ pé bóyá sàbí àká sọ fọ́níṣọ̀ kó bá fi sófà jẹ. Hello. Kí ló mú yín pariwo? Absorber wo ni? Absorber àbí absorber ní absorber olùsí ni. Àmọ́ ìfẹ́ gbọ́ gbogbo òṣìṣẹ́ ìṣe kó tó dé ọ̀tọ̀ ni. Tẹ́ni mo lè torí ọmọ kan tuntun ilé gbogbo yín dànù. Olú ọmọ tó náà fún mi rẹ̀ ẹ yá wèrè ni. Ọmọ bẹ́ẹ̀ jókòó sórí iṣẹ́ ẹ̀jẹ̀ pariwo tó bẹ̀ bàbá ẹ̀ ló ní iṣẹ́ àbẹ́mi mo ní iṣẹ́ àmì. Tó bá wọ́n mọ mi kó bìbí fọ orí yín burú ni. Daddy, ẹ má bínú sá torí mo ṣe ń wò wọ́n ó dàbí improper fraction lórí seat tábánikà wo sófà yẹn ní ti báyìí bó ṣe jókòó lé ó ti lọlẹ̀. Kò sí ìtòpẹ́ ọmọ mi lélẹ̀ tó bá ń kó bá ṣí àmì jẹ́. Ẹ má bínú sọ̀rọ̀ náà yàrá wọn tá à ń sọ ṣé ẹ ti bá wọn fẹ́ bẹ́ẹ̀dì wọn dáadáa kó sì jẹ́ ètò onírin àtijọ́ tó pé tí wọ́n dún yún ẹ pé torí tí wọ́n bá rọ́ọ̀lù wọ́n rí pé yọ ọjà kó tó. Ẹ wo gbogbo kan tó bá fẹ́ oníkẹ́ máa ṣe fún un. Mo tún ní ìbéèrè. Mo gbọ́ Yorùbá tó wọn ní tá a bá rí ni mọ́ ni
kí n lè mọ̀ tó tọ́ wọ́n tó ọmọ ọdún mélòó ká lè máa respect wọn lórí ẹ̀sìn. kí ló fẹ́ fi èjì ẹ̀ ṣe. ká lè máa pọ́n wọn lé ẹgbẹ́ tí a bá mọ yọdún ní ìsìn bóyá ó kọ́ lọ́yẹ ká mọ̀ nǹkan tá a bá jù wọn lọ. thank you baby. Daddy, Emi ṣe fi pé since you said she's your golden daughter pé she will be 50. Golden age. She will be 50. Because of that golden word ìwọ́n bí rò pé ó yẹ kó jẹ́ 50. òǹbẹ́ àwa tá a bí nǹkan wa àti ìsọpọmọ ọdún báyìí torí pé ó jẹ́ golden daughter yẹn o ti gbé lọ sórí golden. Tell them your age. I'm just 30 years. Ma? 30. Kò ní bẹ́ ṣe ọkùnrin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pàjọ pariwo ní collective shout yẹn kò ní yé yín tó bá bó ṣe wà yìí tó bá pẹ̀lú ẹ̀ 30 nǹkan kò tó bẹ́ẹ̀ àbí. Ok, ó ti wá dànù mo ní ó ti wá dànù. ẹ wo listen. Látòní lọ àṣẹ tí n bá pa nínú ilé yìí tí ìyá ẹ̀ bá pa òun náà ló wà lẹ́nu ọmọ yìí the same àṣẹ lájọ nínú ilé gbogbo tó bá béèrè lọ́wọ́ yín ẹ̀ láti dáhùn gbogbo iṣẹ́ tó bá rọ yín ẹ̀ láti jẹ gbogbo tó bá ń fẹ́ ẹ̀ láti ṣe fún. ẹ sílẹ̀ jẹ́ ó béèrè bó ṣe máa béèrè nìyẹn títí máa fi da ìwé síta béèrè mú ń gbọ́ ẹ̀ skúlù wa ṣe mọ́tẹ̀dẹ̀ láti skúlù ni. àwọn bàtà tí ó dàbí Fúlàní sí mọ́ ẹ̀dà màálù mi. bàtà ọmọ mi ó dàbí tí àwọn Fúlàní fi ń dẹran àbíbẹ́ẹ̀kọ́ that's right. inú mi dùn kan máa ṣe epo nǹkan kan èébú tó bù ọmọ ẹ̀ ò dá ṣọlọ́ lórí burúkú ní ẹnu bọ́bá yìí please. bàtà ọmọ tèmi ló fi ń wéta àwọn àlùmọ́ngèrì ṣó bá mi ṣá. bàbá yẹmi ẹ jókòó ẹ má bínú ṣé ẹ má bínú yẹn gbogbo kan tó ń ṣẹlẹ̀ yọ náà kó ṣàdúrà a gbọ́dọ̀ kó fàdúrà o ọlọ́run má sọ níwájú ilé wèrè ọ̀fà ni. wèrè everybody o ọ̀rọ̀ ọdún lẹ́yìn òtí ẹ̀yẹ mi gan mọ́ bí mo kàn tó ṣẹlẹ̀. Ọláyẹmí tell them what you want kí ló fẹ́ jẹ. Burger. Are you aware of obesity, ma? No. It's compulsory for you to have obesity. Ṣé dandan ni kò sọ ìbò ní. Láti sọ pé ọ̀nà ìfún jẹ bọ́gà sí kí wàá ti dọ̀nà yẹn fún kó lóbe. eléyìí ní ṣé ó wà aware obesity ọmọ ní no ìwọ ní it is compulsory láti pé kó ní obesity education affect yẹ náà ẹ ṣe mo dúpẹ́ ẹ wá lọ ra burger fún. Madam. ìgbìmọ̀ ló ìjùlá ń sọ̀rọ̀ pẹ́. Madam, kò sọ́jọ́ kankan bí o. Ìgbìmọ̀ wà kí n náà ń jẹ́. Madam. Don't you like what you say? Jésù olùgbàlà. Olúwa o. Súnmọ́ mi má gbọ́n mú náà, ó ti ń jẹ́ kó pẹ́. Orí mi o. Owó là ń wá, owó là ń wá, owó là ń wá, money on, owó là ń wá, owó là ń wá. Ó yẹ fẹ̀sọ̀ wá, àwọn kan kálá o, tó bá ti dọ̀bọ̀ owó, wọn ò kàn kó máa dà o. Ó yẹ wo wọn o, ẹ wò wá wọn máa kálá o. Ẹ wò wá wọn, ẹ lágbáyé. Ẹ wò wá wọn, ẹ wò wọn o. Ẹ wò wá wọn. Igi ata kò ní gbólógbò lójú, ẹ̀ṣẹ̀ yẹn dìyẹn mú ìràwé kíta gbé láyà o. Ìyẹn dè wọ bàbá ṣe jẹ́ sórí èyí sí o. Lẹ́yìn àṣẹ kan wá sí àwọn kọ̀ọ̀kan tó máa dà o. Àwọn kan tó máa dà o. Inú kìnìún lówó ń gbé lásìkò yóò. Ó máa ti kúrò lẹ́nu. Ojú ajá ń ṣẹ̀jẹ̀ lásìkò yóò. Aráalé àwọn ò gbádùn àwọn kan gbádùn ara ẹ̀. Ọ̀rọ̀ owó ló bá mi lásìkò yóò. Owó iná ni ló sún wa débi dá wà yìí o. Kọ́mẹ̀dì yìí o. Owó là ń wá, owó là ń wá, owó là ń wá, money on. Owó là ń wá, owó là ń wá. Ó yẹ fẹ̀sọ̀ wá, àwọn kan kálá o. Tó bá ti dọ̀bọ̀ owó, wọn ò kàn kó máa dà o. Ó yẹ wo wọn o, ẹ wò wá wọn máa kálá o. Ẹ wò wá wọn, ẹ lágbáyé. Ẹ wò wá wọn, ẹ wò wọn o. Ẹ wò wá wọn. Kátikáti eré yìí máa ń ká, ó máa kàn tí yọ.
gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹni fẹ́ kú pàdé ẹni máa sìn ṣẹ́ẹ̀rì wá wọn lóde. ayé ẹ máa bá wa bọ̀ ó kọ́mẹ́dì ni ó máa lágbára ẹ̀rín tàbí tó báwo lẹ ṣe fẹ́ sí iná ta ò ní fún yín náà kọ́mẹ́dì tí yóò lábùlà nìyí o ẹ máa bá wa bọ̀ ó kàn tí ọ ó ga. owó là ń wá owó là ń wá owó là ń wá money on owó là ń wá owó là ń wá ó yẹ fẹsọ̀ wá. àwọn kan ká láò tó bá ti gbọ̀ngàn owó wọn ò kàn tó máa dà ó ó yẹ wò wọn o ẹ wò wá wọn máa kálá o ẹ wò wá wọn ẹ lágbárí ẹ wò wá wọn ẹ wò wọn o ẹ wò wá wọn. àìgbá bí àgbàgbé gbà.